láwọn àsìkò kan sẹ́yìn wọ́n tá a gbọ́ nípa Alhaji Mustapha Adékúnlé Ségò ló kó gbowó union látẹnu Legacy pé nítorí àwọn ní treasurer gbogbo owó pátá àwọn náà kó pé kódà wọ́n kó owó ju state chairman gbà yẹn lọ Alhaji Musiliu Ayinde Akínsọ́yà bọ̀ lẹ́ni ó ti yí sórí Alhaji Azeez Abiola aka Tijala àdúpẹ́ fọlọ́ èmi ò tẹ́ ẹ̀ mọ̀ bí àwọn Legacy ò ní tìjú kó tó gbé àgbékalẹ̀ ọ̀rọ̀ lánàá ọ̀tọ̀ ni tó máa sọ lẹ́ni ọ̀tọ̀ ni tó tún máa wí tó bá tún dọ̀la ọ̀tọ̀ ni tá a máa gbọ́ lẹ́nu ṣé ò ní tìjú ni ò ní rònú ni ò ń jókòó kó ronú fúnra ẹ pé ṣé mò ń kábùkù lọ́wọ́ aráyé ni àbí mò ń gbà yìí ṣé mò ń kábùkù ni àbí mò ń gbà yìí ó yẹ kó kọ́kọ́ rò kó jókòó kó dàrú fúnra ẹ. nígbà yẹn lọ́hùn tó sọ́kà Alhaji Mustapha Adékúnlé Ségò ló kó owó lọ mo wà náà tó lè defend Alhaji Mustapha Adékúnlé Ségò zona chairman ló máa rà ní àsanwó sọ́dọ̀ Alhaji Ségò rí títí wọ́n fi ṣèjọba yẹn ṣẹ́ni táwọn sanwó sọ́dọ̀ ẹ̀ ló fẹ́ kó lọ mo mọ bí tá a máa ń kó lọ lóṣù mo mẹni tá à ń sanwó fún àtòwò tíkẹ́ẹ̀tù àti gbogbo tá à ń san pátápátá o ní zónù kọ̀ọ̀kan o nígbà táwa márùn àsanwó fún Alhaji Mustapha Adékúnlé Ségò rí bọ́ọ̀lọ́ fún máa ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù tó pọ̀ tó fi rán ìjọba ẹ̀ tó fi lè lo ìgbà pẹ̀lú Alhaji Musiliu Ayinde Akínsọ́yà nítorí ẹlòmíì ò tẹ̀lé nírú sùúrù yẹn rárá bọ́ọ̀lọ́ fún ní wisdom wọ́n dẹ̀ lo ìgbà yẹn wọ́n ṣe rí lò alhamdulillah àná ló máa ń bí èní ló máa ń ju ẹ̀ la nítorí èní lọ́lọ́run ṣe ṣẹ́ wọn kò fún wa lánàá wọ́n fi ṣe fáadà yẹn because kò bá ti dàrú tipẹ́ náà káàkó lọ́rọ̀ Alhaji Mustapha Adékúnlé Ségò àti dúpẹ́ fọ́lọ́ àwọn state chairman lẹ́nu gbogbo tẹ̀nà kó àti dúpẹ́ fọ́lọ́ kó wọn rẹ̀ kó máa ń sìn. We now go back to the activities èmi tó ní mi ni mo kó gbó union kókò sẹ́ni tó rówó tó mi ní union níjẹ́ òní máa dé di union. I've been in transport business for almost 30 years now but I've not joined union. Join union kódà àwọn tẹ́mi àtàwọn union fi mọ́ra aláyé ìjà ni níta fi mọ́ra ọ̀kọjá ìjà nígbà yẹn màá ní wọn gbọ́dọ̀ gbó lọ mọ́tò mi because mi ìṣọmọ ẹgbẹ́ yìí tó bá yọ nǹkan lára mọ́tò mi àlọ́pọ̀lọpọ̀ àmọ́ àwọn ìjà tá máa ń jà gbà ilẹ̀ ẹgbẹ́ tí mo ṣe rí láyé mi ni Urban Bus Owner Association nígbà tá à ń ṣe association pẹ̀lú àwọn àgbààgbà àwọn bàbá nídìí iṣẹ́ mọ́tò nígbà tá à ń lo múlò ẹ̀ àwọn àgbààgbà àwọn Alhaji Ọmọwó Alhaji Ọlákúnlé àwọn iṣẹ́ olúwa àwọn Daniel àwọn àgbààgbà àwọn májà gbogbo àwọn àgbààgbà alájọṣẹgbẹ́ Urban Bus Owner Association ẹgbẹ́ tèmi mọ̀ nígbà yẹn nígbà tó yá dá Urban Commercial Driver Association lẹ̀ àwọn kan náà tún jẹ́ self-employed nígbà kò ń ṣe tiẹ̀. But suddenly wàhálà tèmi àtàwọn union máa ń pò pọ̀ gbogbo ìjọba union tó bá débẹ̀ ló máa ń try to convince me kí n join union and no I didn't like the union nígbà tó dórí sálà ó convince me títí mo ní no mi ní interest lọ́dún yẹn lọ́hùn sálà àti innocent ọwọ́ ságége wọ́n fẹ́ bá wa Commercial Driver Association jà wọ́n arrest àwọn driver 27 lọ́wọ́ arrest lọ́jọ́ náà mo gba lọ́ọ̀yà márùn tí wọ́n mo release gbogbo àwọn in 3 days kó lè mọ irú èèyàn tí mo jẹ́ láti bẹ̀rẹ̀ ẹni tó ní union ló sọdún lówó mi ì tí ì ṣe union mo bá sáwọ́ lájà mo bá innocent jà àwọn láyé tán wà lágége ń gbà ẹ̀wọ̀n tẹ̀ tó gbóná ojú mi débi kó wá sọ pé union ló sọ mí dolówó normally sábà pípọn náà lè máa fi ń dèèyàn lórí ilẹ̀ but union kọ́ ló ṣe mí dolówó union mi lè dínà nǹkan tó bá sọ mí dèèyàn but union kọ́ I've been in transport business láti bẹ̀rẹ̀ ayé mi wọ́n gbà tó di ayé ọlọ́run wa convince mi títí mo ní mi ṣe union I don't have interest kódà ń gbà yẹn mo bá wọn jàjà tó ná àpẹẹrẹ mo lọ ra ilẹ̀ kan sí tó gèètì ń bẹ̀ yẹn mo ní mo fẹ́ fi ṣe garage mọ́tò mi nìkan ní kó máa tò sínú bẹ̀ mi ò fẹ́ rí mọ́tò ọkàn bẹ̀ mi dẹ̀ fẹ́ rí union bẹ̀ àfà nígbà yẹn ṣógun lọ àfà débi tó ná mi nígbà yẹn mo rí union tí mo rán lọ sẹ́wọ̀n lórí pé wọ́n yọ nǹkan lára mọ́tò wọ́n tún bá mi sọ̀rọ̀ pé mi ní ìdẹ́ ọlọ́run arán Alhaji Tajudeen Àgbẹ̀dẹ wa ní second time wọn kó lè mọ̀ ọ̀gá tí mo dé di union ẹni tó lówó union ló kó second time Alhaji Tajudeen Àgbẹ̀dẹ bí ó kù bí 2 years tó máa fi parí iṣẹ́ ni bàbá pè mí pé kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn ọkùnrin yìí bí èèyàn wa ní ẹ́ kó tẹ̀ wá ṣe union nígbà tó ń wa múlò ẹ̀ lágége amọ́ra náà ọmọ wa ló jẹ́ wọ́n dẹ̀ bá mi sọ̀rọ̀ wọ́n náà nídìí nǹkan kan lọ́dọ̀ mi wọ́n ní gbogbo ẹ̀ mọ́tò tó wà lọ́nà yòókì já tíkẹ́ẹ̀tì union mo ní wọn já àwọn ọ̀dẹ̀lẹ́jà wọn wá ní kí n jọ tí n bá lè ṣe nǹkan ẹ̀ fún àwọn inú àwọn adùn kí n jẹ́ káwọn mọ́tò àwọn ọ̀dẹ̀lẹ́jà tíkẹ́ẹ̀tì lọ́dún yẹn lọ́wọ́ èmi mọ̀ nǹkan tó ń pè ní kọmitì mi mọ́ kí ló ń jẹ́ kọmitì wọ́n ṣàwọn ọmọ aráyàn méjì wá wọ́n rán Alhaji Imam
àti Kẹ́hìndé Òkòkò lọ́dún ẹ̀ lọ́hùn ọ̀ràn wa ìyáàfin ní ṣíàmà ní Kọ́lá wọn ní kàn jọ kán bá mi sọ̀rọ̀ kí n dúró tí wọn kọjá tíkẹ́ẹ̀tì union pátá adé ọ́ní mélòó náà ń já ọ́ní mẹ́wàá náà ń gbà lóṣù wọn dẹ̀rí mẹ́wàá yẹn já alájà Àgbẹ̀dẹ wá bá mi sọ̀rọ̀ pé kí n jẹ́ kọjá wọn á dúró tí wọn máa bẹ̀rẹ̀ sí stop ogun mọ́tò pé láti ní lẹ́bẹ̀rẹ̀ sí já tíkẹ́ẹ̀tì union láàrin oṣù kan ajá 120 pack of tickets níbi tí wọn ti rí mẹ́wàá já láàrin oṣù kan ajá irú ìṣesí tí Ségun ń ṣe ń sìn wọn tàpọ̀ ẹ̀ látara Alhaji Tajudeen Àgbẹ̀dẹ a máa mú àwọn olóní interest lórí progress ẹgbẹ́ irú wọn Alhaji Tajudeen Àgbẹ̀dẹ irú wọn Alhaji Mustapha Adékúnlé Ṣèyí ike mo máa ní experience bá ṣe lọ ń develop ticket kẹ̀kẹ́ ń sìn ayé Alhaji Tajudeen Àgbẹ̀dẹ ni mo ti kọ́kọ́ rí ticket yẹn làwọn interest lórí àwọn fẹ́ develop ẹ̀ àwọn ajá 120 park láàrin oṣù kan wọ́n invite mi sí state council nígbà yẹn wọ́n ṣe ń lo ẹgbẹ́ títì ń bí wọ́n ní àwọn fẹ́ fi mi jẹ branch chairman nígbà náà ń pè branch chairman èmi ò mọ èyí tó ń jẹ́ bẹ́ẹ̀ o èmi ni mo fẹ́ máa ṣàkóso àwọn union Kọ́lá ó ní ìyá ìwà ńkọ́ àwọn ní àwọn fẹ́ yọkó kókò mọ́ṣẹ́ pé ẹni tí ò ní sè lórí iṣẹ́ kí iṣẹ́ wo ló wá ṣe lọ́jọ́ yẹn lọ́hùn àmọ́ ẹ bẹ̀rẹ̀ sí sunkún mo pe ọ̀gá sẹ́gbẹ̀ẹ́ pé ẹjọ́ nítorí tọ́lọ́ mi kì í fẹ́ kí wọ́n sunkún ẹ ṣe fi màmá ilẹ̀kùn máa ṣiṣẹ́ lọ àwọn nírọ̀ pé àwọn padà sẹ́yìn nìyẹn báwọn ti pé Alhaji Najimudeen Yasin bàbá dáadáa pé wọ́n sọ pé ọmọ tó já tíkẹ́ẹ̀tì yẹn ní kọ́ lọ fi síbẹ̀ ń sìn ní kí láti ń ṣe léèsí lọ́dún yẹn lọ́hùn wọn lè initiative wọn ní dà tí n bá ní mi àwọn ọ̀fẹ́ kí káwọn má lè yá yìí lọ àwọn apín sí méjì mo gbọ́dọ̀ máa ṣe branch chairman bẹ́ẹ̀ ibi tí mo gbà dé ìṣẹ́ union yẹn mo dé ìṣẹ́ union yẹn láàrin oṣù mélòó mo sọ fún ẹ lẹ́ẹ̀kan kó má gbàgbé mo ní second tenure Alhaji Tajudeen Àgbẹ̀dẹ ó ti kú bí 2 years gan tó fẹ́ lọ wọ́n fi nǹkan yẹn compensate iṣẹ́ tí mo ṣe fún union nítorí pé wọ́n wá progress ẹgbẹ́ yẹn látọdún yẹn láti ń já tíkẹ́ẹ̀tì yẹn kọ́ ládé ni tó ní istijaba ló kó gbó union ní ìmọ̀jọ́ tí mo dé tí mo fi kówó lẹ́yìn yẹn mi ò ṣe branch chairman yẹn kọjá ọdún kan ọkọ̀ pè mí jọ́ kan ni pé Abdulaziz ọmọ Abíọ́lá mo fẹ́ rí ẹ o wá rí mi lé mo bá lọ bọ́gà mi lé Alhaji Tajudeen Àgbẹ̀dẹ ìwọ̀sí kan máa ń kàn wá lálẹ́mọ̀ṣọ́ àwọn ẹgbẹ́ anogo gree kan máa ní àwọn ò ní já tíkẹ́ẹ̀tì union mọ́ àwọn tricycle mo ní ìbáà ní ẹ ṣe fẹ́ wọ̀ èwo náà fẹ́ já wọn náà ti lọ gba approval kan pé ìyẹn náà fẹ́ máa já sìn mo ní ìyẹn ò lè wọ́ọ̀kì ládùúgbò tèmi wà náà bàbá ṣe ìbáà ní ẹ fẹ́ ṣe ìyẹn ládùúgbò tèmi wà ọmọ ìyá mi mo pe àwọn ní tricycle mo bá wọn sọ̀rọ̀ mo ní ẹ máa lọ já tíkẹ́ẹ̀tì union kò lè wọ́ọ̀kì Alhaji Akeem ni mo pè lọ́dún yẹn lọ́wọ́ tíkẹ́ẹ̀tì union ẹ má já tíkẹ́ẹ̀tì mi nìkan la ẹ lè lọ já charity mi òun ẹ má já ń bí lé ní àwọn èèyàn máa ní Alhaji Akeem kí ló dé tí ìjọba fẹ́ bá ṣe kí n jẹ́ màláìkà mi gbọ́dọ̀ bá Alhaji Akeem ṣe ní ohun tí Alhaji Akeem dánwò lórí ilẹ̀ lọ́dún yẹn lọ́hùn mo sọ fún Alhaji Tajudeen Àgbẹ̀dẹ pé irú ọ̀rọ̀ yìí a máa strategize ni a ní bá wọn jà táwọn bá náà wọn ò já tíkẹ́ẹ̀tì union èmi á lọ ra kẹ̀kẹ́ wá kẹ̀kẹ́ tèmi yẹn kẹ̀kẹ́ union ni union ọ̀dọ́ gbọ́dọ̀ wá já ibi tí mo ti dé di kẹ̀kẹ́ nìyẹn bá lọ ra kẹ̀kẹ́ 50 lọ́dún yẹn lọ́hùn ọ̀rọ̀ mi ẹ máa pọ̀ díẹ̀ o ẹ̀yin èèyàn ẹ má bínú àlàyé ó nídìí ká ṣàlàyé fúnra wa dáadáa irú ọ̀rọ̀ bá ní lórúkọ jẹ́ gbà ní ó bá mi ló jẹ́ púpọ̀ because mo ṣe satisfy tó pọ̀ fún union ìtọ́ yẹ kí n fi rónú union olú ọmọ dáàmú mi traffic mo fara dá nǹkan tó pọ̀ fún union kan mo stand pẹ̀lú àwọn Alhaji Akeem pé union lè máa já bí tábà lè já union kó ẹ̀kẹ́ yín kú mo ti ra kẹ̀kẹ́ tuntun dé mo kó ẹ̀kẹ́ sí Ògúnkọ́lá wọ́n bẹ̀rẹ̀ sí fọ́ glass àwọn kẹ̀kẹ́ wọ́n bá àwọn kẹ̀kẹ́ yìí jẹ́ kẹ̀kẹ́ kan máa lọ lórí ìrìn akọ̀ ló kúta ní gbáà níwájú ẹ̀ wọ́n fọ́ glass ẹ̀ aṣubú lulẹ̀ wọ́n destroy oríṣiríṣi kẹ̀kẹ́ mo stand pẹ̀lú wọn mo náà ń tọ́ra yìí mo start tíkẹ́ẹ̀tì union mi délé bẹ̀rẹ̀ sí já tíkẹ́ẹ̀tì union nígbà tó máa dín ìjọ kẹta oríṣiríṣi petition ni mo rí area command DPO everybody don pè mí mo ní I don't have any problem with them I'm a union and I am the owner of the tricycle wọ́n á bèèrè Alhaji Akeem pé àwọn kẹ̀kẹ́ ti ẹ̀dà ẹ̀ ó ní àwọn tó ń ṣiṣẹ́ ó ṣé wọ́n ló ní wọ́n nù nǹkan ló ní wọn ṣé títí Alhaji tó ló fẹ́ máa já tíkẹ́ẹ̀tì fún ṣé wọ́n ló ní ó nù nǹkan ló ní ẹ leave me alone now we have a freedom of association anybody ní right láti ṣẹgbẹ́ tó bá wù náà mo ń wìn ní aládùúgbò àjẹkẹ́ mi sí rí nǹkan kan ẹ̀yin tẹ́ ní pé bá Alhaji Akeem ṣe o ẹ máa bá mi lọ nígbà tó máa tó bí ọ̀sẹ̀ kan wọ́n arrest mi láti nígbà yẹn máa ń pè bẹ́ẹ̀ ní Ọbádáoko àwọn SARS wọ́n ní mo commit crime wọ́n ní mo fẹ́ pààyàn èmi kẹ́mi nípa mi ń jà wọ́n ti mi mọ́lé nígbà tó dọjọ́ kejì
mi ò gbọ́ pé bàbá dáadáa òun ló hẹ́ẹ̀dì SARS ńgbà yẹn kọ́lọ́ bá mi wà pẹ̀lú máa yẹn èèyàn dáadáa ni ẹni àlùbáríkà ọlọ́pàá àlùbáríkà ni ó pè mí jáde ó ní wọ́n béèrè àwọn ṣe ń tábìlì mo bá ṣàlàyé ọ̀rọ̀ ni ọmọ practitioner tẹ́kọ̀ sí mi ní threatening of like kí náà kí ní kan ẹni threatening nìkan kan mo ra kẹ̀kẹ́ náà dẹ̀ náà fi máa gbólẹ̀ mo dẹ̀ náà lè gbólẹ̀ ẹ̀ ó ní no òun ní tọ́lẹ́rì tí ó lè wọ́n padà sákó lọ bá dá okùn gbà tọ́lẹ́ tí wọ́n mọ́lé wọ́n release mi ní the second day mo wálé mo tún máa lọ second lé wọ́n tún dé láti pàǹtí wọ́n tún wá gbé ni ọmọ ìyá gbogbo ìgbà tí mo fi wá mòlẹ̀ láyé ni ẹ̀kọ́ ṣe ni mo sẹ́ẹ̀lì rí o nígbà tí mo lọ ja ìjà union pé wọ́n gbọ́dọ̀ máa já tíkẹ́ẹ̀tì union sẹ́ẹ̀lì tí mo wọ̀ lé ní 10 ike mo wá mòlẹ̀ láyé mi ẹ̀kọ́ ni mo sẹ́ẹ̀lì rí tí mo kérò láti Òṣòdì tí mo lọ sí Mùṣín àwọn ọmọ olùkọ́ wọlé kápá wọ́n rọ̀ gbogbo mọ́tò ẹ̀dílẹ̀ wọ́n rọ̀ mọ́tò láti wájú dẹ́yìn ìyá kan máa mẹ́ ọgbà gbogbo òdo ara ẹ̀ bá ṣe ń dé Mùṣín báyìí ó kàn ní kọ́lọ́pàá mú mi kó lè ní mi pé mo máa máa mo lè rí mo ṣe wọ sẹ́ẹ̀lì láyé mi rí yẹn mi ò wọ sẹ́ẹ̀lì rí nígbà tí mo dé ní union mo ń tinú sẹ́ẹ̀lì bọ́ sí sẹ́ẹ̀lì ni wọ́n ti gbé mi ó di pàǹtí wọ̀ ó tún dénú sẹ́ẹ̀lì ó tún dọjọ́ kẹta wọ́n tún mú mi jáde wọ́n tún ṣe interview mo tún ṣàlàyé ọ̀rọ̀ dc yẹn ni irú ọ̀rọ̀ òlélẹ̀ ẹni tó ní property ẹ kí ni tí yín láti sọ pé ẹgbẹ́ gbóòlò kí òun náà dẹ̀ ní union tiẹ̀ tó ń ṣe no release him on bail let him go wọ́n fi mí lẹ̀ àtúnbáṣẹ lọ ó tún máa tọ́jú abẹ́lẹ̀ kan o wọ́n tún dé láti zone 2 kí ló dé èmi náà tí wá kúkú mo ní ìbàdàn kan máa tó tún dé o èmi náà tí wá gba kámú ìwọ tó ní kí n bá làjà kí n ṣe tẹ́tí ẹ̀ o tó bá lè gbarú ẹ̀ tó bá jẹ́ ẹran ẹ̀jẹ̀ ló ń ràn nínú vein ẹ̀ tó lè lórú life yẹn wá dá mi lóhùn sí wọ́n tún gbé mi ó di zone 2 nínú ogun tó gbé mi lọ láyé alágbọ̀n ló bá mi ní jẹ́jú nígbà tó gbé mi lọ alágbọ̀n tó tì mí mọ́nú sẹ́ẹ̀ èmi ò mọ̀ pé irin kan wà nínú òkè mi sẹ́ẹ̀lì yẹn báyìí mo ti sùn sínú sẹ́ẹ̀lì máa ní ìdìde orí ti máa gbé sókè báyìí kan la orí mọ́ orin tá à ń sọ yìí láìláìlàlà mo dákú lẹ́sẹ̀kẹsẹ̀ tí máa fi kó láyé mi nígbàgbé irin yẹn gbá mi ní orí lálágbọ̀n nínú sẹ́ẹ̀lì mi kọ́ ní sí crime kankan lórí pé ẹ má já tíkẹ́ẹ̀tì fún kẹ̀kẹ́ tí mo rà ẹ máa lọ já fáwọn tẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀ mo kó lálágbọ̀n wọ́n release mi lórí iṣẹ́ union ni o káàyàn ní ẹ tí ẹ ti lé jù tó lè fún wọn lẹ̀ ní mi ní agbára kankan nínú union mi ò lè fúnyàn ní position ní union mi ìdẹ̀lẹ̀ yọ̀yàn pò bọ̀yàn bá bí tó fi mí sí ni mo sọ pé wọn lè ṣiṣẹ́ ń bẹ̀ kan ṣiṣẹ́ ń bò mí mo dẹ̀ dúpẹ́ fọlọ́run lórí ẹni tọ́lọ́run yàn fún mi ìsì ìjàmbá ogun kan tó máa kó nira báyìí mi ní sọ́pọ̀tẹ̀ Alhaji Mustapha Adékúnlé Ṣẹ́gun sọ ní gbogbo ìgbà eléyìí tí mo sọ èmi sọ fún wọn rí nínú tójú mi rí àwọn ìtàwọn rí ọ̀tọ̀ ni à ń bá lọ ó dijọ́ kan tún dé jẹ́ náà ní judgment tún lè gbàgbé láyé wọ́n tún bá ń dùn mí ó dínú mọ́tò máa mo ṣẹ̀kẹ́ bí asun túnà tún gbé mi lọ àbí kásálẹ̀m ni mo gbé mi tí ìlọ́ngbà yẹn bí kásálẹ̀m ló kù lẹ́kọ̀ọ́ irin lọ mo lẹ́ ń gbé mi lọ rọ́bà náà Àbújá ẹ gbé mi sínú mọ́tò lọ Àbújá ẹ fẹ́ pa mí ni wọ́n ní bí mo ṣe máa dé Àbújá ni wọ́n ká mi kù sínú mọ́tò tí mo fi dé Àbújá ni nígbà tí mo dé Àbújá tí mo bọ́lẹ̀ nínú mọ́tò mi ò lè rìn mi ò lè gbé ẹsẹ̀ lórí kíni kò ń ṣe pé owó ni mo fẹ́ rí ní union ló ń dùn mí nígbà yẹn kọjá kí this is a cheating èmi ni mo ní property mi why tí mo fẹ́ sọ pé dandan gbọ́dọ̀ gbó lórí ẹ̀ why I have my own union tí mo belong sí gbé mi dá Àbújá lọ́dún yẹn lọ́hùn nígbà tó di ọjọ́ kẹta wọ́n ní kó máa bọ̀ l'Àbújá pé wọ́n fẹ́ ra àwọn complainants wọ́n bí ọ̀rọ̀ lọ́mọ interview wa nígbà tó ń interview wa wọ́n sọ wípé irú ọ̀rọ̀ ó rèé ẹ lọ release man immediately kẹ́dẹ̀ detain gbogbo àwọn apn ẹ lọ release man immediately kẹ́dẹ̀ detain àwọn apn àwọn Alhaji Akeem àti ogun wọn sá lọ lọ́jọ́ yẹn lọ́wọ́ wọn tún stop o wọ́n tún díjọ́ kan bá tún dé wọ́n láti Àbújá again mo ní tó bá jẹ́ Àbújá ló dábẹ́ yẹn sọ yìí o tẹ́ ẹ bá máa pa mí síbí ní kẹ́ ẹ pa mí o mi ò ní wọ mọ́tò tẹ̀lé ní Àbújá wọ́n ní àwọn ò lè ra ticket mo ní yes how many of you 4 with me oya 5 I will buy ticket èmi ò ní wọ mọ́tò tẹ̀lé ní Àbújá I'm more than that mo ra ticket àwọn márùn àtẹ̀mí fúnra mi wọ́n gbé mi lọ Àbújá mo rìn ìrìn àjò tó pọ̀ iṣẹ́ tricycle nílùú Èkó oríṣiríṣi ìyà ló jẹ mí
last one àtọ́gbé mi la Àbújá wọ́n gbé mi for one set to another set láàrin bíi 7 days tí mo lò lábùjá yẹn ni mo pẹ́ jù nù set láàrin 7 days oríṣiríṣi set náà gbé mi wọ̀ táwọn èèyàn bá mi débílẹ̀ ni wọ́n ní wọn ò rí mi bẹ́ẹ̀ mọ́ wọ́n bá tún gbé mi wọ́n tún ti gbé mi kó ń bẹ̀. nítorí mo mọ ìdí ọ̀rọ̀ tí Legacy ń sọ ni mo ṣe ń reply. tó bá ní mo ń ṣaburú tó bá ní mo ṣèkà fún èèyàn nínú iṣẹ́ union yìí o ò lè rí ẹ̀dá èèyàn kan tó máa ní aláburú ni mí kọjá Alhaji Akeem ló sọ fún ẹ àbí ká olórí àbí Nasiru. àwọn mẹ́ta tó fi gbogbo aburú ṣe ayé mi nìyẹn mi ì dẹ̀ ṣaburú sí wọn padà mo ní mi ì lè bá wọn ṣe mọ́ ni. Legacy, let me come back to you. afa ogun ọ̀rọ̀ nígbà yẹn Ọlọ́run mú mi borí wọn Ọlọ́run ní kí n ṣẹ́gun mo rò kó ti tán síbẹ̀ ni àjẹkẹ́ kò tán àtẹ̀gbọ́rù wọn mọ́ nígbà tó máa bẹ̀rẹ̀ kọ́ndínjọ́ kan náà bẹ̀rẹ̀ wàhálà náà bẹ̀rẹ̀ sí fọ́ mọ́tò fọ́ kẹ̀kẹ́ fọ́ gbogbo ẹ̀ àwọn táwọn olórí náà ni pẹ̀lú Alhaji Akeem àwọn tó kù wọn ọ̀pọ̀lọpọ̀ ti kú sìn Ọ̀gẹ̀dẹ̀ olú ọmọ Abúlé Ẹ̀gbá ogun àwọn yẹn ti kú Ọlọ́run bá ṣàforíjì fún wọn tó bá ríṣẹ́ ṣe. lọ́jọ́ yẹn lọ́run tó bẹ̀rẹ̀ wọ́n tún pa ọmọọṣẹ́ mi kan Ṣakiru ọmọ yẹn bá mi gun kẹ̀kẹ́ wọ́n yìnbọn pa ọmọ yẹn lọ́dún yẹn lọ́hùn. ń tán ní mi ìdá fún náà nìyẹn òkè ńgbà tẹ pa ọmọ ọlọ́mọ lákàtà mi kí n máa wò yín ràn. first time tí this Legacy yìí máa kọ́kọ́ ṣe video against me n tó sọ lé mi lórí nìyẹn ó ní mo rán àwọn ọmọ ọlọ́mọ lẹ́wọ̀n àwọn ọmọ tó pààyàn níbo ló yẹ kó wà. wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ wọn wọ́n ní pé lóòótọ́ àwọn làwọn ṣiṣẹ́ yẹn àwọn yìnbọn lóòótọ́ bọ̀ táwọn mọ̀ bóyá bọ́ táwọn yìí ló bà. ta ló rán yín wọ́n ní ta olórí ló rán wọn àwọn dẹ̀jọ́ wá ṣe náà ni òun náà wà ń bẹ̀. DPP advice jáde ó sì wà dí sí wọn kéèsì mọ̀ sọ ìṣúwà hàn. wọ́n nítorí pé ọ̀gá mi ti bá mi sọ̀rọ̀ pé kí n fi ogbó ọ̀rọ̀ lẹ̀ fọlọ́ mo fi ogbó ọ̀rọ̀ lẹ̀ ń wòran. à ń bọ̀rọ̀ lọ wọ́n ṣe yẹn lọ ó tún dòrò ọjọ́ kan níbi alẹ́ báyìí bíi 7 ìmọ̀ tó ṣẹlẹ̀ ọmọ kan ló kàn dédé pè mí Alhaji Sijaba ń bolẹ̀ wà nínú àlè ó ní wàhálà wá o mo ní kí ló dé ó ní wọ́n ń bọ̀ àsun àwọn mọ́tò yín sìn wọ́n dẹ̀ máa sun lé yín náà mo ní ta ni àwọn táwọn olórí àwọn Alhaji Akeem nǹkan kan pé wọ́n ti pé bóun ṣe ń bá mi sọ̀rọ̀ yìí pé wọ́n ti gádàjọ́ síbi kan wọ́n dẹ̀ máa move láìpẹ́ yìí mo ní nǹkan dé o mo wá pé ogun àwọn ọmọ mi pé ẹ wá o tẹ́mi bá wà ìrètí ṣe ń bẹ o ẹ má jẹ́ ká dó sínú gáréjì ilé táwọn ilé àwà táwọn ọmọ wà ní kẹjẹ́ ká lọ safeguard lọ́jọ́ yẹn lọ́run lóòótọ́ wọ́n bọ́ sínú gáréjì wọ́n dáná sun àwọn mọ́tò lọ agbára wò lè ká mọ́ because we have not prepared ẹ mọ mọ́tò mi tẹ dáná sun lọ́dún yẹn lọ́run kéèsì ẹ̀ náà ṣe wà hàn nù DPP advice ẹ ti jáde o mo pend everything mo fi yín lẹ́fọ̀ọ́ lọ́run because tó bá yẹ pé mo wish láti bá yín ṣe kéèsì tí ò ní tán ni mo fi yín lẹ́fọ̀ọ́ lọ́run mo ń wò yín ràn ẹ dáná sun àwọn mọ́tò yẹn ẹ wá fẹ́ bẹ́ẹ̀ ṣe sun àwọn mọ́tò tán ní gáréjì táwọn mọ́tò ti ń jóná lọ ẹ wá ń bọ̀ lé mi àwa náà ti prepare ẹlẹ́dẹ̀ ilé nígbà tẹ́ máa délé kẹ́ tó délé àwọn kan ti block gbogbo ọ̀nà àjẹkẹ́ délé wa ọlọ́mú àbúrí lọ́jọ́ táwọn wíyẹ commissioner of police area commander everybody ló wá bẹ̀ níbi táwọn mọ́tò ti ń jóná irú àwọn èèyàn lẹ́fẹ́ kí n bá ṣe o irú àwọn èèyàn tí mo gbọ́dọ̀ mú lọ́rẹ̀ẹ́ nìyẹn o wọ́n pa ọmọọṣẹ́ mi wọ́n destroy gbogbo mọ́tò mi ọlọ́dá ń sun gbogbo mọ́tò mi gbogbo kẹ̀kẹ́ mi wọ́n bàjẹ́ àwọn èèyàn tí mo gbọ́dọ̀ bá ṣe náà nìyẹn at least pé wọn fọlọ́pàá mú mi rá wọn mú mi tó 10 stations náà gbé mi lọ both Abuja and Lagos and Ogun State wọ́n fẹ́ sọ mí dẹlẹ́wọ̀n ọ̀tọ̀lọ́run gbà fún wọn. àwọn èèyàn yìí ló pe ìwọ Legacy ń gbà yẹn pé mo rán àwọn èèyàn lẹ́wọ̀n ó dẹ̀ ṣe video against me mo dẹ̀ pè é mo náà rí bó ṣe rí yẹn o bó ṣe gbọ́ yẹn o mo ní báyìí láwọn èèyàn yìí ṣe o wọ́n bà property mi jẹ́ o wọ́n pa ọmọọṣẹ́ mi o oníwò mọ̀ pé bó ṣe bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn o àkọ́kọ́ náà gbogbo tẹ̀sí sọ̀rọ̀ mi láburú Ọlọ́run á bí ẹ lọ́jọ́ yẹn lọ́run ṣe rántí ká sẹ́ǹdì owó sí ẹ o tún jẹ́ nù ògùn mi tó bá dẹ̀ ní irọ́ ni lẹ́yìn tó bá rí fídíò yìí sọ pé irọ́ ni màá ní kí ọmọọṣẹ́ mi tí mo ní kó transfer owó kó lọ print statement account ẹ̀ jáde wá. ẹ ṣe wàhán bàbá jẹ́ yẹn tó pọ̀ nígbà tó tún yá tẹ tún gbé mi dé ń wò yín ràn ń ṣe sùúrù pẹ̀lú yín ẹ ṣe oríṣiríṣi pẹ̀lú mi bọ́ Ọlọ́run wà pẹ̀lú mi Ọlọ́run dúró tì mí nítorí pé mo mọ Ọlọ́run mọ̀ mi. Ọlọ́run wa ní kí egbèrègbè gbogbo nǹkan lọ bó ṣe fẹ́ lọ Ọlọ́run ní kí àsìkò tó tàlàjì àgbẹ̀dẹ máa kúrò ní ipò
state chairman. Arábìnrin kan sọ̀rọ̀ lánàá mo máa láìkọ̀ rẹ̀ púpọ̀. Ó béèrè lọ́wọ́ Legacy. Ó ní oníṣìjàmbá kó owó union gan o. Ó wá béèrè lọ pé ṣé òun máa ń gbọ́ pé má ní ẹni lè po òun gbọ́ kó ní bakery ó ń ṣe bread ó ní school. Ṣé kó tó ṣe union ló ti náwọn nǹkan ẹni àbí nínú union ló ti ní? Legacy yẹ kó dá lóhùn. Mo ti kọ́lé epo kí n tó ṣe union. Mo ti ní bakery kí n tó ṣe union. Mo ti ní primary school kí n tó ṣe union. Secondary school nìkan ni mo ṣe kò lẹ́ ṣe ní union ni mo ti ṣe. Lásìkò tèmi àtolú ọmọ ń jà tí mi sínú union mọ́ àsìkò yẹn ni mo ráyè láti lọ fi kọ́ secondary school mi. Mo ṣe ní union mo ṣe. Lọ ṣe findings ẹ thoroughly kó lè mọrú ẹni tó ń bá sọ̀rọ̀ kó lè mọrú ẹni tó ń sọ aburú ń pa ẹ̀. Ó dẹ̀ jẹ́ kó mi ó játa mi wọ Legacy. Tó bá sọ̀rọ̀ nípa MC Olúọmọ, I know MC Olúọmọ just 2018. Kọ́lọ́ bá mi ṣàforíjì fọ́rẹ́ mi tó kú jẹ́jẹ́. Is the one tó sọ pé kí n wá lọ ká lọ sọ́dọ̀ MC. Mo ní kí ló kàn mí kọ́lẹ̀ MC Olúọmọ. Don't have any issues. Ó náà ní nǹkan mi òun ló máa jẹ́ star chairman lẹ́yìn àga àgbẹ̀dẹ. Mo ní ìgbà ẹ̀rọ kan. What's my business with that? Àwọn onírọ̀ òkè ń já lọ dẹ̀ ìwọ̀n ìbọn ṣe máa ṣe union. Mo ní okay, let's go. I went there. Mo tẹ̀lé lọ. Mo tẹ̀ wà convince níjọ́ tí mo débẹ̀. Mo bá rí àwọn àfáà tó ń kọ́ àwọn ọmọ MC Olúọmọ ń kéwú. Mo lóhùn náà tó jókòó. Wọ́n pè á mùsùlùmí lẹ́ni yìí ni àwọn èèyàn dẹ̀ máa ń sọ aburú pa ẹ̀ láìláìlọ́lá inú mi á dùn gan wọ́n sáré àgbáyà ẹ̀ ibi táwọn ọmọ ẹ̀ ti ń ké orú mú bẹ̀ mi ìwà pì mo sáré bọ́ta mo ní mò ń bọ̀ mo lọ ra standing fan mo ra ogun ẹ̀ mo kó síbi tí wọ́n ti ń ké fún àwọn ẹ̀ nígbà yẹn mo ra Quran ó fún ogun àwọn ẹ̀ àtàwọn àfa wọn mo ní alhamdulilayi mùsùlùmí ní oníkúrò òun kì í mọtí alhamdulilayi ọmọ ìyá mi lélẹ̀ inú mi dùn púpọ̀ láti gba ẹmu bẹ̀rẹ̀ sí ṣe dáadáa sẹ́mi lọ. Under that struggle kí n kọ̀ wá ń gbà mí ọ̀gá ẹgbàá 2 million ẹ fi manage wọn kẹ́ ẹ̀ náwó lọ́wọ́ ẹ̀ ń ṣe struggle ẹgbàá 3 million ẹ fi manage mi ti jẹ́ zonal chairman kó lè lọ bá mi béèrè ibi tí mo ti rí tí mo ń fún yàn. 2019 lọ́nkàrà kẹ́ńsì lọ́wọ́ jẹ́ state chairman àtẹ̀ńsì lọ́wọ́ jẹ́ state chairman ní láti sọ pé wọ́n máa zone ṣe márùá Osmaru ayọkọ ló wà ń gbà yẹn Odùsànyà ni state chairman wa lẹ́yìn tó Odùsànyà kó ń bẹ epo múrí epo bọ́ síbẹ̀ èmi ni vice chairman on special duty ní under epo ń gbà yẹn ó dissolve gbogbo àwọn state exco yẹn pátá látòkè délẹ̀ Ọlọ́run á fún mi lórí ọ̀fẹ́ látọ̀jọ́ Alhaji Ìbíkúnlé Bàrúwà pé kọ́ lọ fún mi ní zonal chairman kan ní zonal àwọn òun lè fún mi wọ́n ní kọ́ lọ fún mi pé ọ̀bọ̀ ìṣiṣẹ́ dáadáa síwájú kọjá ká má fún ní zonal chairman and then ẹni ní sèé nídìí iṣẹ́ ìbá àlàṣe ní fún agbẹ́yẹjú àlàyé lọ́jọ́ yẹn lọ́hùn tó náà ní fún ní zonal chairman ọ̀gá Bàrúwà ní tó bá ti ní fún ìsìjàmbá zonal chairman sórí slot tèmi ẹ̀kọ́ yẹn lọ fún ìsìjàmbá lọ́dún yẹn lọ́hùn zónù 3 náà fẹ́ pín sí lọ fún ẹyọkan yẹn ìwọ mú méjì tiẹ̀ lọ fún ìsìjàmbá lẹ́yọkan tí mo fẹ́ tó jẹ́ tèmi yẹn agbẹ́yẹjú ló wá pé former state chairman lẹ́nìí ó wá pè síta pé kò yẹ kó rí bẹ́ẹ̀ o jẹ́ ká lọ bọ́ọ̀gà pé ká pín sí 4 ká lè rí tí ìsìjàmbá yọ mẹ́ nígbà tí wọ́n padà síbẹ̀ òun náà accept ìgbà tá a dé kò ló padà di 5 ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀rí pọ̀rọ̀ mi pọ̀ it's a long story kí là ń respond sí ẹni tó sọ pé ìsìjàmbá ló kó gbowó union that's what I'm respond to nígbà tó lọ́mọ di state chairman sọ fún lọ́mọ pé èèyàn ń jẹ 2 lábá o èmi ni branch chairman ní mọ́tò ní Kọ́lá èmi náà ni mo tún fẹ́ jẹ́ branch chairman ní Márúwá mo ní èèyàn jẹ 2 lábá mo fẹ́ drop kan ní méjèèjì mo ní mo fẹ́ drop mọ́tò nínú èmi àti wọ Legacy àti MC Olúọmọ a máa mẹni tó jẹ́ ní aburú náà méjèèjì èyí náà làwọn àmọ́ èèyàn dẹ̀ máa mọ̀ lọ́dún ẹ̀ lọ́hùn Alhaji Arúdésí kọ́lọ́ máa ṣàforíjì fún kọ́lọ́ máa fi sí Aljanna Firdaus mo ní ẹni yìí ní treasurer mi branch onímọ́tò ẹni yìí ni mo fẹ́ kó jẹ branch chairman sí kí mi dúró sí di Márúwá gbogbo ìgbà ni máa rántí ọ̀rọ̀ Arúdésí nínú ìṣẹ̀mí ayé mi because máa yẹn ní ó nífẹ̀ẹ́ mi púpọ̀ a fi Sàlámì ṣe secretary ẹ̀ lọ́dún ẹ̀ lọ́hùn géèmù bẹ̀rẹ̀ ìyá àfi gbé Sàlámì jáde pé kó wá ṣe branch chairman ní branch tí mo ti fẹ́ kó mo ní how possible èmi ni mo fẹ́ kó branch nínú àti Zaid ẹni tó máa jẹ branch chairman bẹ́ẹ̀
ìyá àfi bó lọ́mọ sọ̀rọ̀ iṣẹ́ yẹn lọ èmi náà ń bá wọn ṣe follow up èmi náà lọ dọ̀bàrúwá wọ́n sọ fún bàbá pé mo tún ti ń rí tuntun bàbá ní àwọn èèyàn lórí yẹn wọ́n rọ àwọn èèyàn ṣe rí nìyẹn mo fi Ọlọ́run búra fún ẹ ná owó pa lórí pé ẹni ló gbọ́dọ̀ jẹ branch chairman bẹ̀yẹn wọ́n dẹ̀ ti gba owó pa lọ́wọ́ Sàlámì náà mo fi Ọlọ́run búra fún ẹ mo fi jọ́sùn àpàdé Ọlọ́run búra fún ẹ lọ di ọjọ́ inauguration on promise Sàlámì kan máa fún branch chairman wọ́n dẹ̀ sọ fún Arìbìdésí náà pàmò fún branch chairman á di méjì lórí branch kan Alhaji Mustapha Sego Ọlọ́run má dàgbàrú fún yín ọ̀rọ̀ yín ò ní dàrú láíláí nígbà tó dijọ́ inauguration ni Alhaji Mustapha Sego bínú pé alága irú kí là ń wọ́ọ̀kì náà èèyàn méjì ló ti sanwó sáfìsì òun fún inauguration irú kí lélẹ̀ ẹ jẹ́ kó dáwọ́ bàbá ìpadà fún tó bá já wọn ni wọ́n jẹ́ dáwọ́ ìpadà láyé wọ́n dáwọ́ bàbá ìpadà lọ́jọ́ yẹn lọ́hùn Legacy ṣe láti ẹlẹ̀ Ọlọ́run nìkan fún Arìbìdésí ní branch àwọn lọ́jọ́ yẹn lọ́hùn wọ́n fi Sàlámì ṣe secretary Alhaji Mustapha Adékúnlé Sego nínú ọ́fíìsì wọn gangan wọ́n dá owó bàbá yẹn padà. That's a good example of leadership. Ẹ̀mọ yẹni tẹ́yìn gbó lọ́wọ́ ẹ̀tẹ́ ìdá padà dé ní. Ṣé rí ọmọ sọyìn ló máa kókó bá yá ẹ̀. Legacy á sìn débi tẹ́rù tí ní báyìí. Mo wà nílé fún yín digbidigbi. Àwọn Legacy yẹ̀yìn sọ̀rọ̀ fún wọn tó fẹ́ sọ ni. Àwa sì ni a rí ó ṣẹlẹ̀ lójú wa. We are in the system as at that time. Ojú wa ló ṣe ní kòrókòrò. Nígbà yẹn lọ́hùn Arìbìdésí jẹ́ chairman èmi náà lọ jẹ́ zonal chairman ní márùn àmì àdúpẹ́ fọ́lọ́run Ọlọ́run fi àgbà sáyè ibi tó yẹ ká wà. Àmọ́ ìjọba yẹn lọ wọ́n ṣe inauguration fún wa lẹ́yìn tó ṣe inauguration fún wa mo pe gba exco mi jọ wọ́n ti ṣe inauguration fún wa o we need to try out to bẹ̀rẹ̀ progress within ourselves. Èmi ni number 1 zonal chairman èmi ni number 1 zonal chairman tó kọ́kọ́ gba office èmi number 1 zonal chairman tó kọ́kọ́ ra mọ́tò fún àwọn exco ẹ̀ kódà method tí àwọn ọ̀gá máa ń lò gbá ẹ̀kọ́ ni mo tún lò another method. We are 13 exco then. The first meeting wọ́n kọ́ pé ní pé normally in this union activities látòrí chairman lẹ́yìn ká ti bẹ̀rẹ̀ sí ra mọ́tò but èmi ò fẹ́ bẹ́ẹ̀ èmi ní mọ́tò tó pọ̀ nílé àwọn wo ni ò ní mọ́tò nínú gbogbo 13 yìí gangan orí wọn la fi máa bẹ̀rẹ̀ Ọlọ́run akára kójú àwọn tí ò ní mọ́tò wá jẹ́ àwọn tó wà ní low rank nísàlẹ̀ láti bí last exco organizing very good. Ìwọ bàbá ń gbọ́dọ̀ gbé olóhùn gbé jòkó ẹ̀rọ ẹ̀gbọ́dọ̀ máa gbọ́ kára lọ jòkó mọ́ ó gbọ́dọ̀ dóhùn gbàgbé if you want to be my zonal exco I will not accept that. Mọ́tò 5 ni mo kọ́kọ́ dà fún Highlander Lexus wọ́n dà fún mọ́tò 5 Rotimi tó ń gbélé olú ọmọ gangan nínú àwọn exco mi ni o Corolla tí mo rà fún lọ́dún yẹn lólòdì ni o kò tí ì rà mí o bóyá èmi ni mo rí dáadáa ṣe bóyá ọ̀gá ẹ̀ lórí dáadáa ṣe bóyá aláburú ni mí bóyá àwọn ọ̀gá ẹ̀ láláburú Ọlọ́run àti wá hàn mo ra mọ́tò fún 5 lọ́jọ́ yẹn lọ lẹ́yìn yẹn mo tún ra 5 mi nígbà tí mo tún rí pé iṣẹ́ fẹ́ dẹ̀gbẹ́ díẹ̀ kí ni mo ṣe mo lọ sílé nínú àwọn mọ́tò tí mo kójọ sílé mo lọ gbé fẹ́ǹsà kan mo gbé Lexus kan mo gbé fáwọn tí ò ti gba mọ́tò. Legacy ṣe wà ń bẹ̀ bóyá èmi lè yan rí bóyá ọ̀gá ẹ̀ Musiliu lè yan rí àbóhun lè yan ọbú àbẹ́mi lè yan ọbú gbogbo ayé bá rí tó fi lẹ́ni bí ni mí. Lọ́dún ẹ̀lọ́ àbẹ̀ progress mo ṣe zonal chairman for 1 year and 3 months láàrin 1 year and 3 months mo ti ra mọ́tò progress school ó wá kú mọ́tò tèmi kábẹ̀rẹ̀ láti plan mọ́tò tèmi wọ́n fún mi ní coordinator láti Àbújá pé kí n máa lọ coordinate gbogbo ẹ̀kẹ́ throughout Nigeria pé àwọn fẹ́ kí n bẹ̀rẹ̀ sí establish àwọn state káàkiri wọ́n bẹ̀rẹ̀ sí bínú ìgbà ẹni mo lọ establish Àbújá mo kó kẹ̀kẹ́ 100 lọ sí Àbújá mo lọ dá kẹ̀kẹ́ lẹ̀ l'Àbújá. À ń bá lọ Legacy wọ́n tó nínú union mo ti kó owó nígbà tó gẹ̀ẹ́ di state chairman ni mo ra kẹ̀kẹ́ 500 mo kó wá sí state council mo wá launch kẹ̀kẹ́ yẹn state council mo fi ṣàpọ́nlé COVID-19 náà pé kẹ̀kẹ́ yẹn nítorí ìgbà yẹn COVID wà 2020 yẹn COVID yẹn sì bọ̀ gan mo wá ọ̀dà kẹ̀kẹ́ yẹn láti India direct wọ́n wá bá mi méèdè di pé àwọn tó bá jókòó sẹ́yìn wọn ò lè ní access sí ẹni tó jókòó síwájú kẹ̀kẹ́ tó ń wa kẹ̀kẹ́ wọ́n bá mi demarcate lọ́dọ̀ yẹn lọ́wọ́ mo ṣàpọ́nlé ọ̀gá ẹ̀ a number kẹ̀kẹ́ from number 1 to 500 number 1 nínú ẹ̀ òun ni mo kọ́kọ́ fún mo ní bínú ọ̀gá kí n fi ṣàpọ́nlé
ẹni tó ṣe àpò union yẹn tó ra kẹ̀kẹ́ 500 lẹ́ẹ̀kan ṣe owó union ni mo kó láàrin ọdún kan àtòṣù mẹ́ta. aṣẹ yẹn lọ kẹ̀kẹ́ tá fún ọlọ́jọ́ yẹn lọ́hùn mi ò rò kó kọ́sẹ̀ kan táwọn èèyàn pè mí kọ́ ti tà. the business tó wà ń díẹ̀ tó lè invest sínú ẹ̀ kọ́gà ẹ̀ prove ara ẹ̀ fún mi pé as a chairman, as a former state chairman of Lagos State Council, kó sọ mọ́tò tó ń ní títì fún mi, kó sọ márùá tó ń ní títì fún mi, kó sọ kàrà tó ń rà títì fún mi. Why are the people benefit from you? àwọn èèyàn máa ń pè mí ní gbogbo àkíyèsí Kristi Java pé kó máa ṣe union you are not in that money it's my right because I'm fish eated. mo kó mọ́tò síta mo kó kẹ̀kẹ́ síta wọn dẹ̀ ń gbó lọ́wọ́ ẹ̀ èmi náà jẹ́ kí n wà nù wọn kò sábúrú bẹ́ẹ̀ mi ìjàrá aláàlì ni mo ń jẹ ibi tí mo ṣe sí ni mo ń jẹ. People called me every time, advise me. Legacy wọ́n ló bí ogbélé yìí o, èsì ọ̀rọ̀ náà ni mo ṣe fún yín o. À ń bá lọ bẹ́ẹ̀, ọlọ́wọ́ kára àkíjáde. Látara pé wọ́n ní kí n lọ coordinate gbogbo ẹ̀kẹ́ Lagos State. Kí n dẹ̀ wà London sí olú ọmọ ọ̀dọ̀ ẹ̀ náà ní kí n fún agba ticket. Adẹ̀jọ́ kúrò l'Abuja ni. Adẹ̀ ní ká máa lọ sí Èkó ká lọ ṣe meeting. Nígbà tí mo dépò, the second day mo rí text message. I should report to the state council immediately, which I did. Coming to the state council, mo ṣe wọ́n state council báyìí ni mo rí sí wàhálà dé. What happened? ọmọ tó ń pè lájọ́ ọba ẹni kọ́kọ́ gbá mi látẹ̀yìn. Mo wà níbi tí mo fẹ́ sign níbi tá a ti máa ń wọlé sínú state council. I need to sign before entry. ó kàn gbá mi látẹ̀yìn ni mo ṣe yíjú padà nìyẹn mo kàn fún blow irú ẹ̀ ẹgbẹ́ bíbo. mo kàn rí golden tó ń bọ̀ ní tí mo ti rí tó mọ̀ bẹ̀ dání. kí lóun fi plan mo ti rí gbogbo tó fẹ́ bò mí ìkan tó ń bọ̀ tó kóhun kóhun àtàkùn bá mo kàn tí lù wọn ni mo kàn sáré wọnú mọ́tò lọ padà ní wọ́n lọ máa ṣàforíjì fún Sanity náà ti lọ́nsìn kò sí láàrin wa mo ló wa mọ́tò lọ́jọ́ yẹn lọ́hùn mo ní Sanity láti ìfẹ́ pa wá ni ó yá reverse bóyá èmi lẹ́ni bí bóyá àwọn ọ̀gá ẹni àjọṣojú wa Sanity bá reverse dẹnu gate kó tó dẹnu gate Sanity gate mọ́ wa wọ́n wá lè bó lọ yà mí mo la fẹ́ gbà mi ò lè bọ́lẹ̀ ní mọ́tò mọ́ wọ́n ti pọ̀ lórí mi kọjá yìí nǹkan ṣe láìláìlọ́lá mo jókòó sínú mọ́tò mẹ́ Sanity má ṣílẹ̀kùn o ṣáàjókòó sínú mọ́tò mi mo bẹ̀rẹ̀ sí pọ̀ ọlọ́pàá ń pé ogún ẹ̀ there's a problem there's this kíní kan gbogbo òyìnbó tí mo mọ́ mú sọ́tọ̀ suddenly àwọn ọlọ́pàá dé nígbà tó máa dé ọdún márùn lọ nígbà tó adẹ́gbẹ́ ni wọ́n bá ní kí n ṣílẹ̀kùn mo ní mi lè ṣílẹ̀kùn agbára yìí márùn yóò lè kárìn ilé wọn apá mi dànù ẹ lọ kó mọ́ police wá mọ́ police àwọn ará rẹ̀ náà ti gbọ́ information ará rẹ̀ náà dé rẹpẹtẹ yes wọ́n ní ó sì ń dábàá wọ́n ní kí n bọ́lẹ̀ mọ́ tẹ́ ṣe fún mi lọ́jọ́ náà nígbà tí mo bọ́lẹ̀ tán wọ́n fẹ́ search mọ́tò mi pé mo gbé bọ́n bí ìwájà èmi tí mo lọ ọlọ́pàá mẹ́rin ni mo gbé bọ́n wájà mo bọ́lẹ̀ ní mọ́tò wọ́n search gbogbo mọ́tò mi thoroughly mo ní ṣe tó wà satisfied wọ́n ní yes ṣe rí bọ́n ní mọ́tò mi náà rán rí bọ́n nígbà tí wọ́n gbé mi dé state command nọba ní ẹ̀yìn wà á ti ń gbọ́ lórí here pé wọ́n ní Istijaba take gun to the state council of the union and causing mo ní bọ̀n èmi okay no problem wọ́n bá gbé pump action yìí dé wọ́n náà ní mi ni mo gbé wá bẹ̀ ajá but Ọlọ́run ọba alágbára ni ọba tí òkè fẹ́ ní tiẹ̀lẹ̀ mi ò mọ rẹ́ẹ̀mí tó wọ ọlọ́pàá yẹn is he a sergeant or inspector náà bá bẹ̀rẹ̀ lẹ́pẹ́ ìbọn yìí gbọ́bọ̀ ló ti rí ṣé inú mọ́tò Istijaba ó nínú mọ́tò wọn kọ́ ló ń ti rí o ó náà kàn rí lẹ́gbẹ̀ẹ́ kan ńlẹ̀ nínú state council ńbẹ̀ lòun ti rí òun ò bá nínú mọ́tò wọn CP ní wáyú ilé tí a ń sọ pé ní ìlú nìbọn CP àgbàbọn yẹn wáyẹ̀wò wọn ò bọ́ta nú ẹ̀ èèyàn fẹ́ gbébọn wájà kò fọ́ta sí no this is not correct wọ́n release me immediately lálẹ́jọ́ náà release me kí n máa lọ lé mi látàlàfíà ibi tíjà ti bẹ̀rẹ̀ ní à lórí ìjà yìí àwọn tá olórí Nasiru Alhaji Hakeem àwọn ọ̀gẹ̀dẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ padà pẹ̀lú mi again wọ́n bá join Olúọmọ group wọ́n kọ́kọ́ lọ ilé epo mi lọ destroy gbogbo ilé epo mi náà ní ọjọ́ náà alágbára lọ́lọ́ wọ́n yìnbọn sí ogbónú tank inú pump tá fi máa ń tepo yẹn wọ́n yìnbọn tó jáde nínú ẹ̀ sódì kejì báyìí Ọlọ́run kan lo ọlọ́dẹ fún mi sábàbí ọlọ́dẹ mi gbà yẹn wọn ò mọ̀ kó wà nù bẹ̀ ìbọn yẹn kọ́ṣọ́ tó ń yìn báyìí kọ́ ìbọn ṣàkàbùlà táwọn yẹn fi ń ṣọdẹ tó yìn báyìí náà wípé ta ló yìnbọn wọn mẹ́ tó yìnbọn ó tún dáhùn lọ́wọ́ ẹlẹ́kejì wọ́n mẹ́rẹ́ wọ́n bá dánú sílé epo yẹn tó dé wọ́n máa dánú sílé epo yẹn completely
káwọn ọlọ́pàá alágbàdo tó sáré dé kí wọ́n ogun ṣe ṣàwọ́ta àbọ̀nlẹ̀ nílùú tó nófin. àwọn tẹ́ ní kí n bá ṣe nìyẹn o nígbà alájà kí mo ṣe àwọn táwọn olórí wọ́n destroy ogó lè kó mi. nígbà yẹn mo dẹ̀ máa ń ṣàpọ́nlé fún gbogbo àwọn tó bá ti jọ́gà wa gbogbo mọ́tò mi pátá máa lẹ olú ọmọ sí gíláàsì ẹgbẹ́ yìí máa lẹ Istijaba sí gíláàsì ẹgbẹ́ kejì. gbogbo mọ́tò mi tó bá ti kọjá lábẹ́ ẹ̀gbà wọ́n fọ gbogbo gíláàsì gbogbo bí tán lẹ Istijaba mọ́ ìnáwó máa fọ́ dílẹ̀ wọ́n fi tán lẹ olú ọmọ lẹ̀ wọ́n fi lẹ̀ mọ́ ẹ̀ rí pé àwọn eléyìí ò ní làákàyè. èmi ni mo ní mọ́tò mo fi ṣàpọ́nlé yín ni ẹ wá ń fọ́ ibi tí píkṣọ̀ mi bá ti wà kúò ẹ wá fi ti yín lẹ̀ ìgbà wọn ní píkṣọ̀ yóò ní kúò ń bẹ̀ ṣẹ́yìn lẹ́ni mọ́tò ni ṣe bẹ́ẹ̀ mi ṣàpọ́nlé ni wọ́n wá pínra wọn ọ̀gẹ̀dẹ̀ wà lábúlẹ̀ gbàlẹ́gbẹ̀ ń bí mọ́tò mi tó bá ti kọjá ń bẹ̀ fífọ́ ni àwọn tó ṣòdì mọ́tò mi tó bá tó ṣòdì fífọ́ ni olú ọmọ abúlé ẹgbà yẹn wà lẹ́gbẹ̀ẹ́ lọ́run tó bá lè rí mọ́tò mi báyìí wọ́n máa lé nínú go slow wọ́n á lu ogun gíláàsì ẹ̀fọ́ mo ra gíláàsì títí gíláàsì fẹ́ẹ̀ kan mi tán ti ta gíláàsì nígbà tó yá àwọn dábàá ń gbé mọ́tò lẹ̀ pé lúlù ìkọ́ wọn máa ń lu àwọn olùkùlù ni ó yá tún káwọn mọ́tò mi máa dọ́gbọ́n gbanú àdúgbò nígbà tó yá iṣẹ́ mi ṣe mọ́ mo páàkì gbogbo mọ́tò. àwọn tẹ́ni kí n lọ bá ṣe nìyẹn àwọn tí lẹ́gẹ́sì ni tí mo fi jẹ́ èèyàn bí nìyẹn àwọn tí mo ṣe bí fún náà nìyẹn ṣé mi ni mo ṣe bí fún wọn àbáwọn náà ṣe bí fún mi ọba yògbọ́n àwọn mọ́tò mi jẹ́ ọmọ kan mo sì rí ní last week náà ọmọọṣẹ́ wa ọkùnrin tó ń tiro rìn kí ló ń ṣe lẹ́sẹ̀ ó ní ẹsẹ̀ táwọn tá olórí lé òun gbà yẹn tó ń fo fẹ́ǹsì bí ẹsẹ̀ ló tún ti bẹ̀rẹ̀ sí disturb padà dẹ̀ tó ẹsẹ̀ yẹn gbà yẹn ṣérù yẹn ni máa gbàgbé Ìbàdàn last week mo fún ní 100,000 pé kó lọ síbi tó ti ń ṣe ẹsẹ̀ kan tó bá ṣe ṣérù yẹn ló máa jẹ́ ògbàgbé fún mi ní mi ò ní máa rí kí inú mi máa bàjẹ́ gẹ́gẹ́ sí wa ní èèyàn bí ni mí ó ní aláìdá ni mí nítorí pé àwọn alájà pé òun pé ẹ̀ tí ó bá jẹ́ Alhaji Mustapha Adékúnlé Ségun ṣẹ́yìn lè wà ń kà ń sìn ẹ̀wọ̀n lẹ́ máa wà because mo ti sọ fọ́lọ́n pé ìjọ tí olóhùn bá bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ máa gbé ògbó kèsì dìde lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tó ga mídẹ̀ tí bá mi sọ̀rọ̀ mi ní option òfin fọlọ́n kọ́lọ́n sọ ilẹ̀ sùn ẹ ṣe lè fa ẹ ṣe oríṣiríṣi fún mi mo fi ṣẹlẹ̀ legacy Istijaba tó yẹ kó union ló kó mo ṣe union fún ọdún kan àti oṣù mẹ́ta mo ṣe union Istijaba tó kó union nígbà tí mo ṣe wàhálà títí tọ́lọ̀mọ̀ kára pé kíní onímìtẹ̀ ní trust lórí union ìwọ̀n mo gbàtà ló lọ́mú lọ relax kó lè mọ kàtígórì ẹni tó ń bá ẹ sọ̀rọ̀ mo lọ relax ní tààlù pàtó tàbí àsìkò díẹ̀ mo padà sí Sèkó nígbà tí mo padà dé kò mo kọ̀ pé èyí tí mo tẹ̀ fi ń jókòó ara mi yìí mo tẹ̀ fẹ́ adjust the body mi tẹ́lẹ̀ mo tún travel again mo padà lọ sí Turkey lọ ṣe surgery mo lọ fa àsìkò yẹn tọ́jú ara mi kó lè mọ kàtígórì irú ẹni tó ń bá sọ̀rọ̀ mo ṣe union ọdún kan àti oṣù mẹ́ta nígbà tí mo dé láti Turkey mo rò pé ó yẹ kí n lọ dúpẹ́ fọ́lọ́run mo káwọn ìyàwó mi mẹ́ta mo gba umrah lọ dúpẹ́ fọ́lọ́run mi ṣe union bẹ́ẹ̀ yẹn mi sínú union ẹni tó kó union ọ̀dẹ̀ mo lọ sí umrah mi àtàwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta mo lọ dúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run ṣe wọ́n ní kò sẹ́ni tán bá ṣe orílẹ̀ tó yè Ọlọ́run ṣe tó jẹ́ kí n yé léyìí ìdààmú yìí pọ̀ wọ́n bí dààmú mi dojú ikú wọ́n dààmú mi dé ojú ikú ẹ̀mí mi nìkan ló ń béèrè wọ́n máa ṣe dáadáa fọ́mọ kan ọmọ yẹn wàdí ni mi ní gbàgbé ọmọ yẹn láíláí àwọn ẹni náà lọ́dọ̀ dájà lẹ́ mọ́ṣáláṣí àwọn táwọn olórí wọ́n dẹ̀ lọ́dọ̀ dájà lẹ́ mọ́ṣáláṣí wọ́n bá pè mí pé kí wọ́n yanjú ìjà àjẹkùn fẹ́ pa mí èmi ò mọ̀ mo bá gbàbẹ̀ lọ bí mo fẹ́ bọ́lẹ̀ ní mọ́tò rẹ̀ mo ti ṣílẹ̀kùn mo ti bọ́lẹ̀ fóònù mi kàn rí gidi mo ra padà sínú mọ́tò àti ẹ̀sá ìgbé kọ́ yìí mo lè gbé kọ́ lọ́mọ yẹn ló bá ní Alhaji Istijaba ìwọ ni mo ti padà ìwọ ni mo ti padà ọmọ tẹ́ ń wó lọ́ọ̀kan yẹn tó wọ rẹ́ẹ̀dì ó fẹ́ yìn yín ni o mo ní ó fẹ́ yìn mí báwo tí mo gbójú sókè báyìí mo kàn rí ọmọ yẹn tó fẹ́ yọ ìbọn jáde lábẹ́ aṣọ rẹ̀ mo ṣe wọ ní mọ́tò mi driver move mi wá parí ìjà mọ́ ṣérù àwọn èèyàn lẹ́ẹ̀kí bá ṣe mọ́ lórí ilẹ̀ mi ò dẹ̀ bá yín jà mi ò bínú sí ọ̀gá mi ti fún mi ní instruction pé kí n fi yín lẹ̀ for now póun ò ní kó nira bá mi bó tilẹ̀ ń kò mọ́ lórí ilẹ̀ yìí mo dẹ̀ fi yín lẹ̀ sáà yìí kí lẹ tí wọ́n lọ́rùn ìjọ mi fún Legacy fún tó fi ní èèyàn bí ni mí èmi èèyàn bí yẹn lẹ́ ń gbá 100,000 lẹ́ẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ o ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta láti ìgbà tó ga mi ti ní kí n fi yín lẹ̀ nítorí pé mi ìjẹ́kẹ́ ẹ̀dẹ̀bì tí àyàdé owó yẹ kẹ̀bẹ̀rẹ̀ sí pín bó ṣe wù yín tí mo wá pín fún yín kó yá ìwọ branch am 100,000 the vice
Ségò tí náà nìkan ibi ògbọ́dọ̀ pa ìwọ mú 30 secretary mú 20 lágbájá mú 15 mo á pín owó yẹn fún yín bọ́ nítorí pé kí ni ẹ̀yin máa ń kó gbogbo ẹ̀ lọ́tẹ́lẹ̀ ni ẹ wà satisfy ẹ wá ní kí legacy ní èèyàn bí ni mí èmi ni mo kó gbogbo union bóyá èèyàn bí ni mí bóyá èèyàn lèèyàn bí àjọṣojú wa o aṣojú àwọn kan yìí oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí kò síbi tó ti kárí bídé sí o onímọ́tò lòun èmi ṣáà ti ń ṣiṣẹ́ kẹ̀kẹ́ èmi náà yọ nọ́bà tún kí arúgbé sí mọ́lẹ̀ nọ́bà gbọ̀n yọ ọ̀rọ̀ máa ní ẹ máa ń bà mí nújẹ́ púpọ̀ wà láì àwọn kan wà nídìí ọ̀rọ̀ yẹn tó yẹ pé tí wọ́n bá lọ túbá pọ̀ lọ́lọ́run mi ò mọrú àyè tó ti máa bá rẹ wájú Ọlọ́run irú Zuzu yẹn Zuzu mo ń fi àsìkò yìí sọ fún ẹ tí ò bá lọ túbá sọ́dọ̀ Ọlọ́run wàá jẹ́ ìyà láyé wàá jẹ́ lálùkì àwọn nítorí Ọlọ́run lọ́ba tó ń pààyàn lóòótọ́ o bọ̀ ẹ̀yin ni sábàbí bẹ́ẹ̀ Arìbídé ṣe kú ẹ̀yin sábàbí bá Arìbídé ṣe kú lẹ́yìn tẹ́ yọ Arìbídé sípò ẹ tún gbé sẹ́kẹ́tìrì ẹ̀ dìde sẹ́kẹ́tìrì tó sanwó ń gbà yẹn tí Ségò ní kan dáwó ẹ̀ padà ẹ tún ní kó wá jáde dé ìsẹ̀kùn fẹ́ ṣe branch chairman àti sẹ́kẹ́tìrì tó dìde àtàrìbídé sí fúnra ẹ̀ ẹ̀yin lọ́lọ́run lò sábàbí láti pa àwọn méjèèjì o ṣé ọmọ káwọn méjèèjì lẹ́pa lọ́dún ẹlọ́yẹ̀ wá fún fèsì ara wọn káwọn méjèèjì máa lọ́wọ́ wá Arìbídé sí wọ́n la máa dá padà irọ́ Sàlámì la máa fún Arìbídé sí wọ́n la máa dá padà Sàlámì la máa fún ìwọ Zuzu náà ní kó wá ṣe kọmitì lọ́dọ̀ wọn lọ́dún ẹlọ́ kọ́lọ́ máa ṣàforíjì fún bàbá mi ọ̀gá àlàmù àwọn náà involve náà rẹ̀ lọ́dún ẹ̀ because bàbá dáadáa ni wọ́n ṣẹlẹ̀ ní ìrí kan ṣẹlẹ̀ Arìbídé sí ẹ ti yọ ọ̀rẹ́ dì tẹ́ ẹ bá mọ̀ pé ẹ̀ ní dá padà mú tàlájì Mustapha Ségò máa ń sọ nìyẹn kí lẹ tún gbowó lọ́wọ́ ẹ̀ fún ẹ gba almost 6 million naira lọ́wọ́ Arìbídé sí ẹni ẹ máa dá padà fún chairman ẹ gba almost 14 million lọ́wọ́ Sàlámì ẹni kó fọkàn balẹ̀ pọ́n lè máa fún ní branch chairman lọ́wọ́ àwọn méjèèjì nínú ìjọba tó pọ̀dún mẹ́ta o ẹ kọ́kọ́ ṣe negotiation fún Arìbídé sí ẹnu òní branch chairman ó pọ́ ọdún kan àti oṣù mélòó kan ẹ̀yọ Arìbídé sí kò ẹ tún ní kí secretary náà tún dìde kóun náà fẹ́ ṣe branch chairman nítorí owó tẹ sábẹ̀ gbà lọ́wọ́ méjèèjì ẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀rántí àtúbọ̀tán tí bá ti ń ronú àwọn méjèèjì yẹn nú mi máa ń bàjẹ́ púpọ̀ ìwọ Zuzu yẹn tí ò bá lọ ṣe àtúnṣe kó lọ táọ́bà sọ́lọ́run Ọlọ́run á jẹ́yà ẹ gba 6 million naira lọ́wọ́ Arìbídé sí lọ́dún ẹ̀ lọ nígbà tí Arìbídé sí ń dààmú kan ti yanjú ọ̀rọ̀ yìí ọ̀gá ẹ bá mi dìde sọ̀rọ̀ ní ọ̀gbẹ́ni fáwọn pípì náà tún ẹ̀ ní fúnra ara mi sí gbádẹ́dílé mo tún lọ lé olú ọmọ ọ̀hún dé mi padà o mo tún lọ bólú ọmọ kí ẹ jọ bẹ́ẹ̀ tẹ́ ẹ dé mi padà mọ́ èmi ní nǹkan tó pọ̀ tọ́lọ́run ṣe fún mi ẹ dá má nìyí padà ìṣe àbàmá orí amádá padà lọ́jọ́ ẹ lọ́hùn lẹ́ni àwọn ọmọ yín lọ sílùú òyìnbó tìdùnnú ta yẹmí tí mi sí lẹ́nu iṣẹ́ o mo bọ́ sínú mọ́tò mo yọ 1 million naira mo fún àwọn ọmọ yín pé mo fún wọn kán fẹ́ ra nǹkan lọ lóyìnbó dáadáa wo ni mi ò ṣe sólú ọmọ dáadáa wo ló wà lórí ilẹ̀ téèyàn lè ṣe síyàn tí mi ò ṣe sólú ọmọ dáadáa wo lòun dá padà fún mi olú ọmọ ò ṣe dáadáa kọ́kọ́ fún mi lórí ilẹ̀ òun kọ́ ló fún mi sódà chairman Alhaji Bàrà ló fún mi sódà chairman òun ló gbà lọ́wọ́ mi oore tó ṣe mí nìyẹn oore wo ni olú ọmọ ṣe mí rí kọjá burú ọwọ́ ẹ̀ tọ́lọ́dẹ̀ máa sọ lẹ́sàn mi ò ní ṣètò fún yàn mo tí mo kàn mọ̀ ní pé èèyàn ní gbé ewédú kó fi kẹ́fọ̀ọ́ ohun tó ní káàkùn bá gbìn ló máa ká lẹ́gẹ́sì wọ́n ló bèèrè ọ̀rọ̀ ó náà ní bí ní mí ni mo ṣe ń dá ẹ lóhùn o mo dẹ̀ ń sọ pé mi ń ṣẹ́ níbi ọmọ mi wà lóyìnbó ọmọ mi wà ní Canada ọmọ mi wà ní Germany àwọn máa wò pé àwọn ní bàbá àwọn ẹni bí ní social media level tó bá padà gbé wá lẹ́yìn àìmọye ọdún sẹ́yìn pé ṣe bí bàbá yín náà sọ yìí ìyẹn ni mo fi ń dá ẹ lóhùn pé kí n dá ẹ lóhùn mo ti kọjá kàtígórì irú ẹ but I'm doing this because of the future of my children. ẹ gba 6 million lọ́wọ́ Arìbídé sí ìwọ Zuzu ló gbà ó ẹ gba 14 million lọ́wọ́ Sàlámì tí a tẹ̀ gbọ́ pẹ́ padà fún branch chairman ìyẹn sì normal ṣe bẹ́ẹ̀ ti gba 14 million ẹ̀dẹ̀ fún branch chairman ẹ gba 6 million lọ́wọ́ Arìbídé sí ẹ dáwọ́ ẹ̀ padà fún náà ó lọ yá owó yìí ni ẹ dáwọ́ ẹ̀ padà gbogbo kàtímọ̀ yẹn bá ti jókòó sẹ́gbẹ̀ẹ́ mi bá akọ̀ mi kanlẹ̀ ẹ má ní má para ẹ̀ náà ó ṣe lé ayé yìí ò lè tó yìí ṣówó tó gbà lọ́wọ́ ẹ̀ máa sọ díẹ̀ díẹ̀ padà Arìbídé sì ṣe tí eré ni a pè lọ́jọ́ náà àwà lè po ni ẹ̀ ní kí ńlá àwà yáàdì lọ́dún yẹn lọ́hùn bá sọ Arìbídé sí pé o Arìbídé sí kúkú re kọ́lọ́ máa ṣàforíjì fún ó kúkú re lọ́jọ́ yẹn lọ́hùn ló wá pè mí pé ọ̀gá Zuri títọ́ ẹja lọ kírun Arìbídé sí pé èmi ni mo fọ́ ọ̀sẹ̀ máa kírun ó kàn bẹ̀rẹ̀ nǹkan yẹn láàrin bí ọ̀sẹ̀ kan tó fẹ́ kú yẹn ni òun ló máa pè mí pé ọ̀gá ẹja lọ kírun Arìbídé sí tó wá ṣe ń dìgan sẹ́sìn o ṣé olú ọmọ náà ló wá sọ ẹ́ di báyìí
bàbá lọ kí zuru àsìkò asiri tó adúlẹ́sì àwọn àlejò kọ́tà ìdẹ́gbà ẹ̀ dídé jáde gàfẹ́ lọ kírun àti lọ kí asiri ó dẹ̀ mọ́gìrì dẹ̀ ń súnmọ́ bọ̀ bá sọ wá rí dé sí pé ẹja máa lọ lépo ìgbà yẹn ilé epo la máa wà rọlẹ̀ akọ̀délé epo ni òun ló drive mọ́tò ẹ̀ èmi ni mo wà tọ̀dọ̀ mi akọ̀délé epo mo dẹ̀ tó jókòó kí ló ń ṣe yín adúlé sí ó kàn ṣọwọ́ báyìí sí mi kéré ọwọ́ báwo kí ló ń ṣe yín náà nígbà tá a máa gbé àti dé G&T dókítà ní òun ò lè gbà pé VP ẹ ti kọjá yìí pé òun ò lè gbà rárá ní wọ́n lọ ní wàhálà òde ó di gíràjìrà ó di loot àtúndé general hospital náà túgbà ó di loot pátá máa dé loot ẹni sì jáde láyé inna lillahi wa inna ilaihi raji'un. Zuzu mo mọ̀ kó ń gbọ́ mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tó o bá dẹ̀ gbọ́ mi káwọn tó bá ń gbọ́ mi sọ fún ẹ láyé tó wà yìí tó bá mọ̀ kó máa pàdé ọlọ́njọ́ kan ní kó o lọ kó owó yẹn padà kó lọ kó fáwọn ìyàwó Àríbídésí òun lọ́lọ́run fi ní jẹ́ yàrá yà tilẹ̀ kíámà kú fún Àríbídésí láti jọ́ náà ni mo ti kó àwọn ọmọ ẹ̀mẹ́rin sọ́dọ̀ mi skul mi làwọn ọmọ ẹ lọ nínú ilé mi làwọn ọmọ ẹ gbé ìyà ò jẹ wọn ọkùnrin yẹn wà yunifásitì ń san skul ẹ àwọn ìyàwó ẹ gangan recently mo ti fún 1 million kọ́ máa lọ fi wọ́n jàkà ìyà ò jẹ wọn ṣùgbọ́n ṣé mo fi Ọlọ́run búra fún ẹ ń tó ṣe ìwà ìníbẹ̀rù Ọlọ́run ní Zuzu ìwà ìníbẹ̀rù Ọlọ́run ń tó lóore fún ẹ èmi ò mọ iye tó gbà ó Àríbídésí ló sọ pé 6 million ló gbà lọ́wọ́ òun ó ní bàbá ọ̀gá àlàmúgbàánú ẹ̀ ìwọ ló mọ iye tó kó dọ̀dọ̀ olú ọmọ lọ́dún yẹn o Àríbídésí chairman ẹ fún ní trustee láti jẹ́ ẹni máa yẹn ti kún sóró nù títí máa yẹn fi jáde láyé ẹ̀yin wá ń lògbà ẹrù pààyè sí náà nìtàn mọ́ ẹrù pé kò sẹ́ni tó fẹ́ bí yín kò sẹ́ni tó fẹ́ mú yín Allah Ọlọ́run bá mi wà láyé ẹ̀ ó máa bí yín bọ́n tó lóore fún ẹ oṣù wà láyé sìn mi ò kúrò ẹ gbogbo àná la máa kú o n tó lóore fún ẹ Zuzu ní wípé kó o kó owó yẹn kẹ lọ kó fún àwọn ẹbí Àríbídésí padà àwa ti sọ owó máa tọ́jà lówó bọ̀ kó owó yẹn lọ kó fún àwọn ẹbí Àríbídésí padà àjẹ́ bẹ́ẹ̀ ìwọ àtọ́lọ́run ẹ̀wọ́ ìyá àjàjọ́ ìgbéra kí àwọn. The next person Salami lórí branch kan ṣe ni ẹ gba 14 million lọ́wọ́ ẹ̀ ó fẹ́ fi san almost 20 something million ọ̀nà máa fún yẹn sọ lọ́dún yẹn bí tó ti lọ yáwó. Salami san owó tí tó fi kú ni lónìí ẹ Salami sọ títí ó fi jáde láyé nínú gbogbo branch expo Salami ẹnìkan kò benefit nǹkan kan tí Salami wọn ṣe progress ẹ kan ní ìgbà tẹ́mi máa yọ branch yẹn fún wọn èmi ni mo fún wọn lóòótọ́ fi gba branch mi ìyá wọn lówó èlé owó yẹn ni mo gbà padà lọ́wọ́ wọn immediately náà bẹ̀rẹ̀ progress chairman ra mọ́tò Salami tó jẹ́ secretary ó ra mọ́tò treasurer ra mọ́tò gbogbo wọn bẹ̀rẹ̀ sí ra mọ́tò lọ mọ́tò yóò ti kárí ó kú kókan bàbá Karim mi kì í gbàgbé bàbá Karim ló kàn lọ́dún ẹ lọ́rùn ni wàhálà yẹn dé náà fi yọ Àríbídésí ó wà ní ẹ̀mí mi pé tọ́lọ́n bá dáhùn bàbá yẹn padà sáàyè wọn màá ní kàn ṣe dáadáa sí bàbá yẹn àwọn ni mọ́tò yẹn kàn lọ́dún yẹn lọ́rùn ni wàhálà fi dé nígbà tó wọ́n dáhùn padà sọ́dọ̀ Salami wọn ra kẹ̀kẹ́ márúwá títí Salami fi kú wọ́n san owó títí ó fi kú ní 20 something million lọ́nà san tó màmá bá mi tó màmá rújọ́ ẹ máa manage ara yín náà ẹ mọ̀ pé mi ò lágbára mọ́ mi sínú system ẹ máa manage ara yín èèyàn wá lórú ayé èèyàn wá lòun ní lábọ̀ àtúbọ̀ tó máa dé ẹ wá ń pè mí lẹ́ni ibi èmi lè yan bí èmi lẹ́ni aburú lẹ́nu wọlé dé sí kó dẹ̀ gba owó mi ó náà ó fi jẹun n tó bá fowó mi ṣe Ọlọ́run àbí ẹ ìbéèrè tàbí yẹn bí ẹ lánàá mo fẹ́ kó dá lóhùn ó bí ẹ ní ìbéèrè ó ní ṣé ìjàmbá ti kọ́ lépo kó tó ṣe union ṣé ìjàmbá ti kọ́ bakery kó tó ṣe union ṣé ìjàmbá ti ní school kó tó ṣe union ìbéèrè tó bí ẹ yẹn dá lóhùn. wàhálà yìí ni Salami ṣe tó fi kú ó san gbèsè ẹ̀mí ẹ̀fẹ́ bọ́ àwọn kan balẹ̀ jẹ́ àwọn kan tún lè ṣe Ọlọ́run á gbé Alhaji Mustapha Adékúnlé Ségbò dìde tí n bá ní kí n máa sọ ọ̀rọ̀ láti ní dọ́là I will not stop about you people ìwọ MC Olúọmọ yìí àti ẹni tí idiot ẹ̀yìn kí náà pè legacy tó ń sọ̀rọ̀ sí mi pé mi ò lè èmi ni jẹgúdújẹrá èmi ni mo kó gbó union ó bọ́gà ìṣèjọba ọdún kan àti oṣù mẹ́ta ohun tẹ́yìn ṣe tẹ́bí báyé àwọn kan jẹ́ òun ni Ségbò ṣe ń sì tó dìrọ̀rùn the same branch tẹ́tí gba 6 million lẹ́ẹ̀nìkan tẹ́gbà 20 something million lẹ́ẹ̀nìkan the same branch yẹn ń sìn ní Ségbò nìkan lọ san 2 million naira kọ́dẹ̀ sọ 200,000 owó ògùn ní àwọn ọmọ ẹbá bá mi kẹ́ ọ̀gá ẹ̀yà wa lówó yẹn mọ́ ní àṣẹ ẹ̀mọ́ tó ń ṣe ń ṣá ẹ̀ gbọ́dọ̀ àrẹ tìbí ní wọ́n ní kẹ́ ẹ lọ ṣiṣẹ́ oṣù kọ́kẹ́ fi sanwó ẹni kẹ́mi yá ilé owó ṣe máa yá ilé ẹ tún fẹ́ padà ìyíyáwó yẹn ti bá yín lára mo ṣọ́ fi ṣẹ́pẹ̀ fún yín ni ṣé ẹ̀gbọ́n nǹkan tó ga sọ ni
àwọn náà ti gbọ́sà wọ́n sákùn wájú mi bóyá a week ago last week náà bá dé wọ́n bá ní ọ̀gá àwọn wá rí yín ni kí ló wá ṣẹlẹ̀ wọ́n bá ní envelope sí ni kí lè lé envelope ni ṣé ẹ mọ̀ tẹ́ ń ṣe wọ́n ní kẹ́ lọ́wọ́ inauguration ẹ̀ wọ́n fẹ́ mi envelope ṣé ọ̀rọ̀ envelope lọ́kàn Alhaji Mustapha Adékúnlé Ṣẹ́gun ọ̀rọ̀ yóò ní dàrú láíláí táyé bá ń jẹ́ ayé tígbà bá ń jẹ́ gbà ẹ̀ ní mo máa burú náà ayé láíláí làwọn ọmọ ìbásan wípé irọ́ o àwọn ti lọ san 2 million to state o kódà 800 tán ní kí chairman lọ fi furnish wardrobe ẹ̀ òun rè lọ́wọ́ àwọn yìí àwọn amọ́rẹ́ta sọ fẹ́mi náà kémi ọ̀gá àwọn kémi náà gbẹ́nu sí mi ẹ ti sanwó la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam lánàá kan tá a bá fẹ́ ṣe inauguration gbogbo àwọn olówó èlé ti mọ̀ wá gbogbo àwọn olówó èlé ń sìn náà ti lu podate wọn ọ̀rọ̀ jàtà mọ́ bẹ́ẹ̀ ṣe pé ẹ̀yìn olówó èlé kò lè ránṣẹ́ go oore ló ṣe o kọ̀sán àwọn olówó èlé òrìṣẹ́ ṣe mọ́ ọjà ti fọ́mọ lọ́wọ́ ẹ ti sanwó kẹ́ ọ̀nà ti sanwó 800 ti bí kọ́ ọ̀nà ti yọ ọ̀nà ní káwọn akọ́kọ́ bèèrè lọ́wọ́ pé báwọn ní káwọn ṣe 800 ní wọ́n ní chairman ní tó bá ń wùn yín ẹ fún treasurer tó bá ń wùn yín ẹ fún secretary pẹ̀ branch chairman gangan làwọn fi orí ẹ̀ sọ tó lọ fi ṣe ní wardrobe ẹ̀ àwọn ní kí n advice àwọn lórí ẹ̀ mú tó bá jẹ́ advice tèmi lẹ́fẹ́ tẹ̀lé o treasurer ẹ fún 150 secretary ẹ fún 150 ìwọ chairman kó 500 lọ́fíìtà rẹ̀ ṣe mi ò gbọ́ nínú union láàrin oṣù kan sanwó inauguration mo tún bẹ̀rẹ̀ kí wà lẹ́ pa wọ́n ní àwọn pa náà ní kò sí wàhálà kan sa láìláìlọ́lá tí wọ́n bá ṣe inauguration fún àwọn ọmọ yẹn sìn ó túmọ̀ sí pé immediately tí wọ́n ṣe inauguration fún ọtán náà ti bẹ̀rẹ̀ oríire láti máa ṣe lọ náà ti bẹ̀rẹ̀ sí ṣe progress lọ́rọ̀ ara wọn wọn ò ní gbèsè ọkọ tó fẹ́ sọ fẹ́ nìkan wọn ò ní ẹnìkan tó fẹ́ lọ sábà èèyàn á ṣe oníyàn rẹ ò ní lójútùú sí dáadáa èèyàn máa ṣe oníyàn àdúrà ò nígbà wọn tún ṣẹ́gun ṣe yẹn kò sọ̀rọ̀ ní ọlá ní ó ń gbin ọ̀lá lẹ̀ fún àwọn ọmọdọ́mọ ẹ̀ orúkọ ò ní parẹ́ nínú ìwé tán ẹ̀yin kan nu ẹ bàjẹ́ àwọn kan tún ṣe lénìí ọlẹ́gẹ́sì wa ní mi ò dá ẹni ibi ni mí gbogbo owó ni mo kó jẹ analyse ẹ bí mo ṣe kó owó jẹ o gbọ́dọ̀ ṣàlàyé fàráyé o otherwise tó bá dé Nàìjíríà àjọ faradé bí sẹ́ka faradé o analyse bí mo ṣe jẹ́ níbí o gbọ́dọ̀ sọ fàráyé o compulsory take it minor with you ìwọ ò ní nǹkan kan ò jẹ́ nǹkan kan lórí ilẹ̀ o ní nǹkan tó fẹ́ protect but I have my own name to protect who are very important to me. For this, I want the people to know the truth of this matter. That's how you any bit of a what I'm saying now, I'm saying about just only one branch in Lagos State. You know, 200 something, it's 250 something branch in Lagos State. My sort of branch aircon. Aburu aircon ni mo sọ yẹn nínú onímọ́tò. Ẹ̀nà aláburú lè mi, èmi á mú evidence aburú tí yín wá, ẹ̀yin náà mú tèmi wá. Màá fún yín ní evidence ẹ̀kọ́ nínú mọ́tò, ìyẹn ni mo sọ yìí. Ọlọ́yin lè sábàbí láti parí bí sídánù. Ọlọ́yin lè sábàbí láti pa sàlámù dànù. Tó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run bá ló ń pààyàn. Àwọn onígbàgbọ́ ló pẹ́ dáyàn kọ́ lè pààyàn. Ìgbọ́nsá yìí ní sábàbí. Mo rí kan state council recently, ó bá mi níjọ́ púpọ̀, mo dorí kodò mi jábọ́ lójú mi. There's one man there, outside mine, inú ọlọ́kadà. Ní ọjọ́ tí màá ń sọ̀rọ̀ níwájú state chairman, ó ní jábọ́ lójú mi kí irú ayé wo láti bára wa yọ Ọlọ́run mà là wá. Káwọn èèyàn dẹ̀ náyà sọ́lọ́run. Máa ń sọ 10 million naira fún zonal chairman ọlọ́kadà ó fẹ́ ṣe zonal chairman lọ́nà Alhaji Muslim Ayinde Akínsọ́yà. Ó nígbà tó máa rí pọ́nà akárúkọ àwọn zonal chairman jáde lòun bá rúkọ òun. Wọ́n bá lọ bá wọn lé pé ẹ̀mí ìrìn àfúrúkọ àwọn náà máa ṣe létà. Ó ní tí àwọn àfúrúkọ ń sí. Ó náà bá kì wá ń tẹ́sí láìfò òun àmọ́ tó ń lè gbà. Ó náà wà lọ bá kan náà gàwá mẹ́ àwọn ẹ̀tún mú lọ bòun tó lọ yá 3 million lọ kó fáwọn tó ń jẹ ní 10 million pé kọ́ tẹ̀lé relief òun jẹ́ gbèsè wá di méjì wọn wọ́n tẹ́ bá dẹ̀ ní mánà mélòó lára ẹ̀. Ojú jágá báyìí lọ wọ́n àtẹ̀jẹ̀ rú èmi tí mo tóbi díẹ̀ bí wọ́n bá jó mi kú. Má ní sọ̀rọ̀ yẹn inú mi bàjẹ́ púpọ̀ ọ̀rọ̀ yẹn wọ̀ mí lára gbólóhùn tó sọ ó sọ gbólóhùn àmì ó sọ gbólóhùn àìníbẹ̀rù Ọlọ́run ó sọ gbólóhùn ìkà èèyàn ó sọ gbólóhùn aláburú èèyàn ní nǹkan sọ ń pa ẹ̀tọ́ ṣe fún un. Ó ní nígbà tí wàhálà yẹn pọ̀ òun lọ bá Alhaji Muslim Ayinde Akínsọ́yà lé ibi tọ́rọ̀ dé ìmọ̀ sọ fún àwọn báńkì wọn bá yan mi níbi tí mo fẹ́ rú sàn. Náà ó náà ò rí wọn kó nǹkan sọ fáwọn èèyàn wọn ó ní ọ̀jẹ̀ kó wọlé. Ó náà wà lọ bá àwọn báńkì ibi táwọn dé yìí o ṣáwọn èèyàn bá mi lọ ṣá ibi táwọn dé yìí o ẹ̀yin báńkì ẹ lọ bá Alhaji Muslim Ayinde Akínsọ́yà àwọn olóògbé lọ mi
nígbà tí wọ́n dọ́dọ̀ Alhaji Musiliu Ayinde Akínṣọlá wọ́n sọ pé nígbà tó yáwó lọ́wọ́ yín kò ní kò látara ni àbẹ́mi ni mo yáwó lọ́wọ́ yín. wọ́n sọ fún báńkì yẹn pé n tó ṣẹlẹ̀ ni pé tí ò bá ti rówó yín san ẹ lọ ta property ẹ̀ tó fi dúró. gbólóhùn yẹn dà mí nínú mi ò gẹ́ẹ̀tì system mi wọn. èèyàn kówó fún yín kóun fẹ́ wà sí ẹ fẹ́ fi òun sípò ẹ fi sípò ẹ dáwó padà fáwọn olówó ẹ wá ní kó lọ ta property ẹ̀. àtẹ ìrònú pa máa pàdé Ọlọ́run àrùn náà túbọ̀ tán. máàlù tí mo sọ yín sìn ó ń para state council Alhaji Mustapha Adekunle Segun sọ pé kó fọkàn ẹ̀ balẹ̀ kó má ṣe rẹ̀ léṣe o àwọn máa bá àṣọ àṣọ tó yẹn out. àìmọ̀ ibẹ̀ Alhaji Mustapha Adekunle Segun sọ títí ẹ̀yìn deputy mi tó gba 10 million lọ́wọ́ ẹ̀ Alhaji Mustapha ló sọ ẹ wo condition ní tó gba 10 million lọ́wọ́ ẹ̀ èèyàn tó ní partial stroke ìgbà 10 million náà lọ́wọ́ ẹ̀ fẹ́ fún zone ẹ̀ fún ní unit ẹ̀ dẹ̀ dáwó padà ṣé ẹ̀tẹ́ ìrònú àtúbọ̀tán rárá ni ọkùnrin ṣe balẹ̀ sọ́lọ́run náà ẹ̀ náyà sọ́lọ́run. àní bóyá èmi lèèyàn bí bóyá èyí lèèyàn bí bóyá èmi ni jẹgúdújẹrá bóyá èyí ni àjọ ṣojú wa náà mi ò tí ì dé mo ṣe ń bọ̀ ni o mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ṣe ọ̀kẹ́ tí mo ń sọ yín sìn mo ń sọ̀rọ̀ lórí just branch yìí onímọ́tò tó jẹ́ pé mo ti kúrò nìkan mo dẹ̀ sọ̀rọ̀ lórí iṣẹ́ márùn àtèmi nìkan mo á sọ̀rọ̀ lórí ọlọ́kadà kan péré ni mo sọ ẹ mọ irú yẹ tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí ẹ kó bá ní last election ẹ bá lè jẹ bọ̀nà jẹ ẹ kó wa sí wàhálà ẹ wà lọ́lọ́jà obìnrin sọ́tẹ́ẹ̀lì ṣé ẹ ní solution àníṣẹ́ legacy béèrè lọ́wọ́ ọ̀gá ẹ pé dáadáa wo lòun ṣe fẹ́mi èmi ṣe dáadáa tí òun kà fún ó ní ẹ fẹ́ sàtọ́gẹ́ gbà lọ́wọ́ mi ò mọ bí tó kó àwọn tó kù sí mi màá tó fún bọ̀ mo ṣe mọ méjì màá tó gba méjèèjì yẹn lọ́dún yẹn lọ́rùn national secretary l'Abuja Adoyaro Abádoyaro kọ́ ló kọ́ ni mo kọ́ rí kọ́ ẹ̀sùn kan lọ́wọ́ ẹ̀ ó wá ní kébì gbé lọ ọmọ ìyá ìdààmú tó bá mi lórí mọ́tò tí mo sọ ìdágbára gan lábá gbé mọ́tò l'Abuja ní Adoyaro bá ní mo fẹ́ mọ́tò tàn gbé wa mo bá ní kẹ́ni tó gbé lọ́ máa gbé bọ̀ wọn kọ́ sọ́ọ̀ ti gba mọ́tò lọ náà ni mo ní láti lọ ra Sienna mi mo gbé lọ fún Adoyaro àdìbò èmi ni mo ṣe dáadáa bẹ́ẹ̀ ilẹ̀ ṣàbúrú àjọ ṣojú wa ti bẹ̀rẹ̀ I have my evidence sórí torchlight yẹn àmọ́jọ́ tán èmi á máa tán tèmi báyìí ìwọ náà á tán tiẹ̀ àwa wo torchlight tí bátìrì yẹn máa kú mi ò tí ì dé rárá lórí dáadáa tèmi ṣe sọ́gà tiẹ̀ àtàbúrú tó ń ṣe sẹ́mi padà mo tún lọ ṣe fẹ́ǹsà kan bíi blue color báyìí tá a gbé lọ lọ́jọ́ yẹn ẹ mọ̀ pé mi ò sábà ń wo social media mẹ́ẹ̀ bí èlò kan gbèmí jọ́kejì pé òun ti rí fẹ́ǹsà àwọn post ẹ̀ birthday gift fẹ́ǹsà tá a gbé lọ lánàá wọ́n pe ọgá yẹn báyìí ọmọ ní tátà báyìí wọ́n pè ní Aisha kìíní kan náà máa ń pe gẹ́ yẹn òun ló ṣe kíní láìpẹ́ yìí nìbàdàn tán ló ṣí ṣọ́ọ̀bù aṣọ nìbàdàn gẹ́ ìyẹn náà gbé fẹ́ǹsà tó ń sọ fún ṣe Aisha Lawal fẹ́ǹsà mi wà lọ́wọ́ ẹ̀ tí wàá pé mi ò mo ti kówé fún nígbà yẹn máa gbà padà èmi ni mo ra fẹ́ǹsà tó gbé fún àwọn ọkọ̀ n bá rí yẹn náà ló ṣe ń gàgà báyìí ló pòsì fẹ́ǹsà mi mo ní ẹni mi lálábùrú àdúgbò mi lálábùrú bẹ́ẹ̀ yẹn àtijọ́ kò sí ọmọ ẹ̀tọ́ ń ta fẹ́ǹsà tẹ́ẹ̀mà ni màá lọ kó fẹ́ǹsà àbí ẹni pé ní lọ́ra ẹ̀pà àti gúgúrú wá fóònù tí mo mú dání ọ̀gá mi ó gbà more than 10 lọ́wọ́ mi fóònù yìí olùṣe sí Ìkẹjà mo gbà ní fóònù lọ́wọ́ mo fẹ́ lè sàkóòlù tọ́lá ìpè báyìí olùṣe sínú wa ní kókó wá fòdì mi láìpẹ́ fóònù ìgbà yẹn wọ́n gbà tí mo rà títí tí mo rà fún mi náà bínú kẹwà ọ́n ṣe pè fún mi náà ni wọ́n dẹ̀ ní máa ra fòdì wà ẹ̀mí náà tẹ́ bá lọ rà mo fi ra fóònù yẹn lọ́dún yẹn lọ. Legacy à ń retí ẹ lẹ́rọ̀lẹ́ wà bá mi lákọ̀ we have just started tó wá pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní tí ì rí nǹkan kan màá bẹ̀rẹ̀ pẹ̀lú yín gidi gan I have the time the only person tó lè stop me ni state chairman that's the only person can stop me màá expose gbogbo aburú tẹ́ ṣe pé ẹ pè mí lálábùrú èèyàn màá expose gbogbo aburú yẹn pátá àfi tí n bá mọ̀ tí mi dẹ̀ evidence ẹ̀ lọ́wọ́
mo ti ń package gbogbo evidence, gbogbo mọ́tò mi tẹ́ fọ́ ó wà lọ́wọ́ mi, gbogbo mọ́tò mi tẹ́ sún ó wà lọ́wọ́ mi, ilé epo mi tẹ́ bàjẹ́ ó wà lọ́wọ́ mi, ọmọ tẹ́ pa kéèsì ẹ̀ wà nílẹ̀, gbogbo evidence yìí màá bá yín package ẹ̀ pátá. I will not take it minor with you people. I'm ready with you. I have the capacity. Enough is enough. Tí wọn bá lè bá ẹ sọ̀rọ̀ ipe kó shut up your mouth, ìjọba tó ga ẹ ṣe ó wrong pátápátá, n tó ní láti ṣe ni kó lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. Tó bá ní ṣe mo ṣàbúrú sí Olúọmọ rí mi ṣàbúrú sí rí, aburú kan ni mo lè ní mo ṣe, aburú tí mo dẹ̀ ṣe náà mi lè rí láyé aburú. Kí ni nígbà tọ́rọ ẹ lójú ẹ̀ tí mo lọ bá bàbá mi Jagaban, the president of Nigeria, tí mo lọ bá wọn lábùjá pé bàbá ẹ gbà mí, Olúọmọ ti fẹ́ bà ayé mi jẹ́, gbogbo mọ́tò mi náà ti fọ́, wọ́n ti bà ilé epo mi jẹ́, bàbá ẹ ṣàánú mi. Tí mo lọ bá bàbá tí bàbá ní ìsìjà wà fọkàn balẹ̀, máa caution ẹ̀ sìn immediately. Bàbá ní kí n máa lọ kí n fọkàn balẹ̀, kò sí problem. Mo á kó lọ́dọ̀ bàbá, àìsí ìdèbí airport tí mo ti máa wọ flight dé Èkó padà, wọ́n tún ti pè mí pé màmá ẹ pé kí màmá ẹ má wá ṣọ́ọ̀bù má látọ̀lá lọ o, wọ́n máa pa o, mo ní ìyá mi èdè kí ló tún dé. Mo wá níbi tọ́rọ Olúọmọdé yìí, ọ̀rọ̀ Olúọmọ yìí ṣe sọ fẹ́yàn mọ́, ó ti di pé ọ̀rọ̀ mi ò ṣe é sọ fẹ́ ènìyàn, Ọlọ́run ni mo lè sọ fún. Wọ́n ní màá lọ fẹjọ́ Olúọmọ sùn Ọlọ́run, bóyá mo lè sọ fún aburú kan ṣe tí mo ṣe fún rí ẹ, mi ì lè ṣàbú, mo lọ fẹjọ́ ẹ̀sọ́ Ọlọ́run. Nígbà tí mo dé Èkó padà, mo sọ fún alájà pé má lọ ṣọ́ọ̀bù mọ́, wọ́n fẹ́ pa yín, mo sọ fún ọlọ́pàá mẹ́ẹ̀dó tí alájà ń lé wọn gbọ́dọ̀ jáde mọ́, wọ́n wà ní complete 3 months wọn jáde mọ́. Mo ra tíkẹ́ẹ̀tì, mo lọ bá Ọlọ́run ní Kábà, mo ní ìwọ Ọlọ́run mi wá torí kankan torí Olúọmọ ni mo ń tà wá, mi ò mọ̀ bóyá ó pé méjì àbí ó pé méjì, bọ́ mo sunkún sọ́lọ́ Ọlọ́run, mo ní tó bá jẹ́ Ọlọ́run wọlé wà láàyè tí ò sẹ́lómi tó ń gba ṣẹlẹ̀, tí ò sẹ́ni tó ń ṣíwọ́ fún, tí ò sẹ́ni tó ń alá, mo sọ fún Ọlọ́run, mo ní Olúọmọ ó pa mí lẹ́kún, Ọlọ́run n tó tọ́ sí bá mi ṣe fún ẹ̀kanṣo láyé tí mo sọ̀rọ̀ tó lé ọ̀rọ̀ tí mo mọ̀ pé ẹ̀kanṣo láyé tí mo sọ̀rọ̀ ni mi ìṣàbú sí ẹni dáadáa ni máa ń kódà tí máa jí láàárọ̀ tí mo kásù bá tàn máa tún bẹ́ lọ́run ọ̀gá wa Ọlọ́run bá mi dúró tì, Ọlọ́run bá tọ́ sọ́nà, because mo tún rí wáyé pé ẹni ìkọ́ ó dẹ̀ káwọn sọ gbé ẹ̀ ló ń ti ṣe aburú sí mi. Legacy bóyá èmi lálábùrú bẹ́ẹ̀ ni àjọmọ̀, we have started. Mo lọ sí Kábà lọ́jọ́ kan wí, mo tàwáfù, mo ti pé ó ṣe pé méje tí mo tàwáfù ni àbí ó pé méje kò yé mi mọ́. Wọ́n á dúró, wọ́n á ṣe náà fúnra ká méjì, wọ́n á sọ fọ́lọ́, lẹ́yìn tí mo sọ fọ́lọ́ tán mo ṣe àtàwáfù méje ó wá pé mo ṣe àtúnná fúnra ṣe. Ibẹ̀ ni mo ti fẹjọ́ ẹ̀sán lọ́hùn, mi ì ṣoògùn, mi ì sì gbẹ́rẹ́ rí, mi ì ṣoògùn rí, mi ì ṣe ọkàn rí, bí mo ṣe ṣiṣẹ́ mọ́tò láyé mi tán máa ní èèyàn bọ̀gùn, mi ì bọ̀gùn rí. Ọlọ́run nìkan ni mo ní, Ọlọ́run yẹn tó fún mi púpọ̀. Àwọn èèyàn yìí lẹ́nìí tó ń sọ̀rọ̀ fún wa Legacy, Alhaji Hakeem and Co and others tó ń sọ̀rọ̀ fún ẹ pé ẹni ibi lèmi, mò ń ní àwọn lára. Láàárín èmi àti àtọlọ́run, ìnira táwọn fún mi ò jẹ́ wọlé gba 3/4 ẹ̀. Ṣùgbọ́n ṣá kí ni mo ṣe? Mo gbà fọ́lọ́run, nítorí pé mo rí pé agbára mi ò ká, ọgbọ́n mi kọ́, Ọlọ́run nìkan náà ló dìde ìrànlọ́wọ́ sí mi. Nígbà tí Ọlọ́run dé orí pé ogun yẹn ṣe dìde sí mi, gọ́ọ̀mù Lagos State, gbogbo àwọn bàbá ètò, gbogbo àwọn politics leader, wọ́n fèsì ẹ̀kú sẹ́ẹ̀ lọ́dámánì padà, báàmìs. Gbogbo àwọn ẹ̀gbọ́n mi ṣe Tinubu, gbogbo wọn dìde pé lọ́dá padà, there's nothing you can do. Wọ́n á ní kó dá mi padà tán, ó wá ní wàá fojú mi wọn máa bò, ó sọ lẹ́yìn mi náà, ó ní wàá fi ojú mi wọn máa bò, ó ní wàá gé mi tí gbòǹgbò, ó ní mi ní exist nínú union mọ́. Alhaji Musiliu Ayinde Akinsanya, my name is Alhaji Azeez Abiola aka Tijaba. I'm the one of the state ESCO today. Ẹni tó ní kò ní exist mọ́ ní union láyé tálíkà máa fi dé. Presently, I'm the one of the state ESCO pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run àtàwọn aládùúrótì. Ọmọ etí ọgbà lọ mi kí ló jẹ́ Sẹ́nà Ṣàmà. Mo fi jọ́ tí máa pàdé Ọlọ́run búra fún ẹ. Alhaji Mustapha Adékúnlé Sèkò gba wọn ní àlọ́ mi kó tó fi mí sí state ESCO. Kò gba wọn kọ́bọ̀ lọ́wọ́ mi kó tó fi mí sí state ESCO. Àwọn kan tún ṣe, àwọn kan bàjẹ́. Bóyá àwọ̀ Legacy àtọ̀gẹ́ ẹlẹ́jọ́ bàjẹ́ ni o, bóyá wà ní o, àjọṣojú wa o. Èmi ò ní fẹ́ kó o gbọ́ kémi lè ráyè máa sọ̀rọ̀, kọ́ èmi láìkọ̀ ọ̀rọ̀ gan, ọmọ ọ̀rọ̀ ní mo mọ̀rọ̀ sọ. Ẹ bá mi bẹ́ẹ̀ gan lákọlákọ. We have just started. Òun ni ṣẹ́rá àná tẹ́rí yẹn ló máa ń bẹ̀ ní, èní ló máa ń jìrì ọ̀la.
nígbà yẹn lọ́hùn alàgbà náà ní kó wá tó zónù mi kó wá ṣe kọmitì lọ́dọ̀ mi lẹ́ni èmi lọ́lọ́run ní kí n wà lọ́dọ̀ alàgbà kí n máa tó ọ̀dọ̀ ẹ̀ lọ́wọ́ bọ́ èmi ò fi aburú sọ aburú iṣẹ́ tó ga mìíràn mi ni mo lọ ṣe ń bẹ̀ mi ṣe nǹkan kan tó ju aburú mi ì dẹ̀ ní ṣé tí máa fi kú láyé. wọ́n ní zónù márùn-ún ẹ lọ pín sí mẹ́wàá zónù tèmi nìkan lọ pín sí mẹ́rin. mo pe alàgbà mo ní alàgbà kí ló dé tó fi ṣe léyìí ó ní directive ni ó ní kódà òun tún wá help mi ni ó náà ní branch mi nìkan ni kò fi ṣe zónù fún mi. nígbà yẹn mo ní 27 units àwọn alàgbà yọ 25 units kó mbẹ wọ́n fún mi ní 2 units. èmi náà rè lé ni o èmi ọmọ ọjọ́ yẹn rè o tẹ ní kò lè jẹ́ nǹkan kan mọ́ ohun tí mo ti jẹ́ kí n tó dẹ́nu union ẹ̀ wá ní mi ní jẹ́ mọ́ ṣẹ́yìn lẹ́fẹ́ dá mi dúró ni ẹni tọ́lọ́ máa fẹ́ fi hàn lórí ilẹ̀ kò sẹ́ni tó lè panú ẹ̀ ọlọ́run ti níwọ̀n ọlọ́run lọ́ba tó máa fi hàn ọlọ́run lọ́ba tó máa fi hàn sípò òun ló ń yọni nípò òun lálágbára lórí gbogbo nǹkan ẹ̀yin ò nágbára ọ̀lẹ́ni níbo la wà à ń response yẹ ọ sọ pé ẹni aburú ni mí ọ̀bàyéjẹ́ ni mí ìkà ni mí jẹgúdújẹrá ni mí bóyá mi ni àbẹ́yìn ká máa bá a lọ wáyé sí mi sí lo 2 hours mo sì ní àsìkò ẹ fọ́ sóònù mi ẹ fọ́ sí mẹ́rin lẹ́yìn tẹ́ fọ́ sí mẹ́rin tán kọ́ ẹ fún àwọn tí zone wà báyìí ní esco 11 ẹ fẹ́ mi ní 18 esco ẹni gbogbo ọ̀nà tí wọ́n lè gbà wọ́n á kó gbogbo ayé assassin Lagos State wọ́n á kó wọn sọ́dọ̀ mi wọ́n kí ló kọ́ lọ́wọ́ mo tún rìn mo yan fada láàrin wọn àrí nǹkan kan ṣe nítorí pé Ọlọ́run wà pẹ̀lú mi. Legacy mi ò ní bú ẹ o ṣùgbọ́n ṣá ọmọ ọsàn ló máa ń kó báyà ẹ̀ ìjọba àná tí Musiliu ṣe kò yẹ kó yẹ máa fàlájì sínú orúkọ ẹ̀ kò deserve fàlájì. mo sọ fún last time tí mo sọ̀rọ̀ mo ní ó ní ìdá tí lọ ṣe correction kó lọ sí Káàbà kó lọ bẹ Ọlọ́run fún àforíjì. má gbàgbé Zuzu o lọ dá owó Aríbídésí padà fún àwọn ìyàwó ẹ̀ o mo tún padà síbẹ̀ o lọ dá owó Aríbídésí fún àwọn ìyàwó ẹ̀ lọ dá padà fún àwọn ìyàwó ẹ̀ wọ́n ń ṣe lébi o ebi ò pa wọn bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí lọ́bẹ̀rẹ̀ mo ń fọ́n lóúnjẹ lọ́sọ̀ọ̀sẹ̀ decent play mo ṣe fún 1 million kó máa lọ sí tájà gbogbo àwọn ọmọ ẹ̀ ó wà nílé mi gbọ́kàn ṣe wọ́n ebi ò pa wọn bọ̀ ẹ̀tọ́ wọn ni tó bá lọ fún Ọlọ́run àbí ẹ wọ Zuzu yẹn nítorí ẹ gba owó lọ́wọ́ yẹn fún nípò ẹ dá owó ẹ̀ padà fún ànábì sàrà ní tó kú akọ́kú níta gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ní kẹ́kẹ́ bèrè pé ṣọ́kù yìí ta ló jẹ lówó tàbí ta ló jẹ òkú lówó Zuzu ó jẹ Aríbídésí lówó lọ́sàn o kọ́lọ́run tó dé sí ẹ o lọ́sàn owó Aríbídésí padà kọ́lọ́run tó dé sọ́dọ̀ ẹ o ẹ sọ zone di ẹ fọ́ zone wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ fọ́ unity wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ da gbogbo ṣẹ́rú ẹ ṣe bó ṣe wù wọ́n ẹ tẹ̀jẹ́ kájọ wò ó ẹ wo ọ̀dẹ̀ tó ń sọ̀rọ̀ ó ní àwọn kọmitì ẹ wo ọ̀dọ́ sì jàmbá yẹn dáadáa o ẹ rí pé làákàyè ẹ̀dùn ìkodò ẹ̀yin èèyàn ṣe rí pé làákàyè ẹ̀dùn ìkodò kí ni mo sọ bẹ́ẹ̀ níjà òní kọmitì ṣe kó lọ́dọ̀ tèmi tèmi kọmitì ló ṣe kọmitì láti orí branch lórí unity fọdún kan àti bí oṣù mélòó kan tí mi fi sí ibi iṣẹ́ níjà òní kú bẹ́ẹ̀ náà tó ní mò ń kí ni mo fẹ́ bò lórí iṣẹ́ tó ga rán wa I will never do such a thing ẹni àpọ́nlé ni mi níwájú ségò mi ní wùwà ẹ̀tẹ́ kí ni mo fẹ́ bò I will never do such a thing wọ́n á ní kọ́ máa túṣẹ̀ tèmi wo kọ́ tù wò dára iṣẹ́ ẹ̀ wo ló gbé pamọ́ tí n bá gbé ti union pamọ́ èyí tó jẹ́ personal something mi kọ́ wọ́n sọ pé union nìkan ni source of income mi o my business mo operate I can't blame you and your master nígbà tẹ́ wà ń bẹ̀ àwọn nǹkan tẹ́ rí ẹ utilize it that's why you are having problem ẹ utilize it ẹ mọ bí tẹ́yìn kó o ti ń sìn náà and then I know where I take my money to èmi máa ń tẹ́mi fún òtẹ́mi ṣe ẹ̀yin lẹ́mọ̀ ń tẹ́mi fi ti ń ṣe you are not focused on my property what is your business èyí sì jàbá ní ilé sì jàbá ní tọ̀hún ká ló ní kí wọ́n má ní tí wọ́n bá kó o tiẹ̀ lọ síbì kan tẹ́mi kó o tẹ́mi tí mo fi ń de nǹkan mọ́lẹ̀ nítorí ọjọ́ ọ̀la tèmi what is your business with me why can't you mind your business o ṣe lọ ṣọ́gbà wà tó guy I invest my money in transport sectors
I invest my money in oil and gas. I invest my money in education. I invest my money in the farms. Èwo ni wọ́n invest jẹ́ sí? Àti ilé mẹ́tọ́ ń ṣiṣẹ́ ni wọ́n sìn. Ó dọjọ́ alẹ́ nígbà tá a bá retire. Gbogbo farafosò tẹ́ ń ṣe yẹn ó dalẹ́ fún yín ẹ tó mọ̀. Wọ́n yọ mí níṣẹ́ fún ọdún kan àti oṣù mẹ́ta. Mi ì sí lẹ́nu iṣẹ́. Ó wá rí mi tí mo tọrọ jẹ. Ìyẹn ní kí n má ro ọmọ mi sọ ní Canada. Ìyẹn ní kí n má ro ọmọ mi sọ ní Germany. You're a stupid man. Nígbà tó ń yọ mí níṣẹ́ ẹ̀gbọ́n mo tún ráyè mójútó ṣẹ́ mi dáadáa. Àwọn tó bá súnmọ́ mi yẹ kán study. Nígbà tó yọ mí níṣẹ́ ni mo kọ́ secondary school. Nígbà tó yọ mí níṣẹ́ ni mo kọ́ Central Mosque. Nígbà tó yọ mí níṣẹ́ ni mo kọ́ mini estate. Nígbà tó yọ mí níṣẹ́ ni mo kọ́. Because wọ́n á ráyè láti mójútó àwọn nǹkan mi gbà yẹn. Òpònú tó sọ pé oyún náà ló kó. Oníkálùkù ló ní tó ń fowó ẹ̀ ṣe. Ọjọ́ alẹ́ ló máa talk. Ọjọ́ alẹ́ ló máa sọ̀rọ̀. Àwọn kan ṣe return di union lánàá. Wọ́n ní ìdọ̀la. Wọ́n prepare ara wọn. Lọ́wọ́ Lájí Tajudeen Àgbẹ̀dẹ. They have retired in the Lagos State Council. Wọ́n máa yọ fanda ni because wọ́n ti prepare ọjọ́ alẹ́ wọn lẹ̀. Nígbà táyìn wá mẹ́kìlẹ̀ fi ti ń ṣe. Ẹrù kọ́ máa dùn lọ́fọ̀ láì. Ẹ̀mọ̀ kọ́ lọ́wọ́ máa dé. Ọlọ́run á gbé mẹ́sàáde fún wa. Wọ́n bá tún tò. I said it recently. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní union lọ́wọ́ kò ṣẹlẹ̀ rí. Ṣé kò ti tó nǹkan jù? Ó tó jù. Bí last week kọ́ ni mo kàn rà láti ní $1 million gbàm lákàtúntò mi. Èwo leléyìí? No, on the state school, allowance, state school. Lẹ́yìn tí mo ti gba salary oṣù. Orí o la ṣe lẹ́yìn láti yín rí sà. Bọ̀dọ̀ olú ọmọ. Bọ̀dá mi sà. Orí rẹ̀ o la ṣe lára yín. Benefit ọ̀la benefit lára yín. Kí ni union lápapọ̀ benefit lára yín? Ṣé gbà reform everything. Mo wà mọ́tò state council recently. Wọ́n ti tún gbogbo ẹ̀ṣọ́ tún ti kùn wọ́n. Àwọn mọ́tò ẹ̀ tún wúyàn. Tí Sego bá kó ogún yẹn tó náà kò sẹ́ni tó fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀. But he's using the money for union activities. Ẹ̀yin kan wá jókòó sí kọ̀rọ̀. Ẹ̀yin wá bẹ̀ ṣe fẹ́ lo divide and rule. Ẹ fẹ́ dà wá rú. Pé tó bá ń sọ Sego àlè ní àyà ẹ lọ ṣe báyìí. Sego ti gbọ́n ẹ̀ lè dàrú gbọ́n jù. Mo tẹ̀lé like àwọn kákọ̀ọ̀sù wa. I like them so much. I love them so much. I love them. Toba Ajaya, my brother, my senior brother, is a very nice person to me. Nígbà tá à ń gba struggle lọ, Toba máa ń sọ̀rọ̀ kan fún mi, máa wò pé ẹ̀gbọ́n yìí mo like ẹ̀. He has integrity. Ó ní ìsìjàmbá. Struggle tá à ń gbà yìí. Bọ̀bọ̀ tá à ń bá jà yáyọ́ ni ó yà wèrè gan. Ó ní ká má focus lórí position o. Ó ní nǹkan tó máa fẹ́ fi dàrú nìyẹn o. Pé ẹ̀ ta ló fẹ́ mú vice, ta ló fẹ́ mú finance. Ó ní ká má sọ̀rọ̀ position rárá títí a máa fi tẹ̀ mọ́lẹ̀ pàápàá o. Ó ní we need to be very careful. Mo di ọ̀rọ̀ ẹ̀gbọ́n yẹn mú gbà ẹ̀gbọ́n yìí sọ̀rọ̀. Because tábà ti lè bẹ̀ sí ìjà sí position, ó máa padà divide wa ni. Bọ̀ nítorí pé Ọlọ́run ti parí ètò ẹ̀, ó fún wa ní aṣáájú tó dáa, Alhaji Mustapha Adekunle Sego. Ó dẹ̀ manage situation yẹn wẹ́rẹ́. Ó dẹ̀ dọbẹ̀ gbàm. A ti ń gbádùn sìn. Mi ò ń ṣolòṣì tẹ́lẹ̀ náà. Mi ò dẹ̀ ń ṣolówó. It's not that mi ìrówó rí. But Sego is doing a good job. Yes. Tí èèyàn bá ṣe ká sọ kó ṣe. Ẹ̀yin ò ṣe nǹkan kan. Ẹ tún ní kó máa sọ̀rọ̀. Ẹ̀yin tó yẹ kẹ́ ẹ lọ sápamọ́. Ẹni kó máa sọ sáà tá a rí dáadáa ṣe. Iye local government dáadáa wo ló ṣe síbẹ̀? Tó bá ṣe dáadáa sí local government, ṣọ́ṣọ́ máa nà ẹ mọ́lé. Òun ní election local government and you can bold yourself pé you are state chairman. Okay, ṣe bó ṣòfin kan gbà ẹ́. Ipò ẹni branch chairman tó bá lùsì pólí yìí ti ẹ̀ máa yọ. Nígbà tó lọ́ máa mú yẹn ilẹ̀ kọ́kọ́ lùsì ọ̀dọ́ yín. Ẹ̀yà lè gbófin ẹ̀ jáde mọ́. Ó yá ìwọ ló ṣòfin pé election tó ń bọ̀ yìí ẹni tó bá lùsì pólí yìí ní tiẹ̀ branch chairman ẹ̀ ti lọ. Bọ̀ nígbà táwọn announcement máa dé ẹ̀yin ilẹ̀ kọ́kọ́ lùsì ọ̀dọ́ yín. Àwọn win ní local government tèmi. Mo win lágbàdo Òkèlò. Polling unit mi 175 òun ló ní ìbòjù lágbàdo Òkèlò. A dìbò pa wọ́n. All these things tẹ́ ń ṣe yìí destroys many things. Ìyẹn ni mo ṣe ráyè fún yín sí 2 hours ní ẹni tó bá ti fẹ́ tẹ̀lé mi tí bá ti fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe 2 hours ni mo fẹ́ máa lò. Mo fẹ́ ráyè pẹ̀lú yín gan ni o. I will be telling us dáadáa táwa ṣe. Màá máa sọ aburú tẹ̀yìn ṣe. Mi ti rán dọ̀ ẹ má pè mí wálé mi ti ṣetán. I'm saying about dáadáa wo ló ṣe sí local government ẹ tell us.
single-handedly mi ò ṣe chairman local government, mi ò ṣe councillor. I just love Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu and I love all our candidates. Ládùúgbò mi lọ bèrè. Normally àwọn tó wà ládùúgbò mi, they are not beggars. Wọ́n ṣe lébi o. Gbogbo baálẹ̀ tó wà ní local government pátápátá ni mo ní nǹkan tí mo ṣe fún ọ lóṣooṣù pé bàbá kẹ́ẹ̀pẹ́ o. I'm not a chairman. Mi ò jẹ́ nǹkan kan ládùúgbò. Èmi ń ṣe tèmi fọ́jọ́ ọ̀la. Èmi ń ṣe tèmi kádùúrà máa bá mi. Mò ń ṣe tèmi nítorí àtúbọ̀tán. Lọ́bẹ̀rẹ̀ lágbàdúgbò gbogbo baálẹ̀ ta ní pátápátá more than 30 something baálẹ̀ tí bá ti dùn káyọ̀ oṣù bàbá kẹ́ẹ̀pẹ́ o wọ́n á gbọ́ nínú àlá tiwọn. Lọ́bẹ̀rẹ̀ lọ gbogbo shivu man central mosque tó wà lágbàdúgbò tó bá ti di káyọ̀ oṣù ẹ̀yin bàbá mi ẹ bá ṣàdúrà fún mi o. Lọ ṣe findings ẹ. Gbogbo ọba tó wà lẹ́yìn àgbàdúgbò anọba mẹ́ta lọ́bẹ̀rẹ̀ wọn ṣe beggars. All my king they are rich but why di káyọ̀ oṣù bàbá kẹ́ẹ̀pẹ́ o. Kò tán síbẹ̀, we have almost widows tá à ń fún lóṣooṣù in my local government. At least we are giving up to 50 something widows la máa ń fún lówó níparí oṣù. Ẹ̀yin náà fi manage ẹ̀ ó wá ní o fẹ́ bá mi jà táwọn yẹn bá dojúkọ ẹ wọ́n á finish ẹ̀. Àwọn tí local government mi lórí yẹn ó fẹ́ sọ̀tà àwọn tí outside country àwọn míì tọ́kọ̀ máa nídìí ìrànlọ́wọ́ èmi dẹ̀ kọ́ ni mò ń ṣe n tó wà lọ́dọ̀ mi èmi kọ́ ni mo nígbà fipamọ́ ni Ọlọ́run fipamọ́ sọ́dọ̀ mi ni ẹni tó bá wá sọ́dọ̀ mi tí bá ti lẹ́tọ̀ọ́ láti fún kí n fún ni mi ò fi ṣakọ lórí social media. I'm saying the good wọ́n sọ bad nípa mi máa ń sọ̀yàn bá tí mo lè ṣe ní dáadáa. Èwo ni wọ́n ṣe local government ẹ tó fi lose local government ẹ. Person like me I will not lose my local government. Never, cannot happen. Lọ́bẹ̀rẹ̀ nínú street mi single-handedly mi máa grade gbogbo street mi street márùn tó leak sí gbogbo àdúgbò mi máa grade ẹ lọ́dọọdún. Nínú ilé mi kan wà bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn tó súnmọ́ mi mọ̀ mo ti rent ilé nínú street yẹn rí. Ọlọ́run padà ní kí lọ kọ́lé sínú street yẹn because of the love tó ní sí mi wọ́n ní ó yá Ìsìjàbá street yìí gan afẹ́ kàn bá torúkọ ẹ̀ sórúkọ ẹ̀. Mo ní báwo lẹ ṣe máa feel ẹni tó ń jórúkọ yẹn tẹ́lẹ̀ ẹni wọ́n ti dàgbà mo ní wọ́n máa banújẹ́ mo ní má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Mo ní fún di èyí gádà dá wa ẹ jẹ́ kí ibi máa jẹ́ Ìsìjàbá avenue kí bí ìṣe máa jẹ́ Amọ́légá avenue. Àwọn ní mi ní máa ṣe dáadáa sí bí mọ́ mo ní rọ́ gbogbo ẹ̀ ní máa ṣe. Nígbà tá a máa ṣe àwọn kankan sí àwọn ilé yẹn láìpẹ́ yìí mo ṣe Amọ́légá avenue mo ṣe Ìsìjàbá avenue. Dáadáa olórí ṣe bọ̀dá wa. Tá a bá tẹ̀ ń sọ̀rọ̀ legacy you are nowhere to find that any work. But ẹni tó ń sọ nípa ẹ̀ pé òun ni ò kówó rárá èmi ni mo kówó dáadáa olórí ṣe pẹ̀lú owó tó kú. Èmi kówó accepted ẹ̀ mo kówó mo dẹ̀ ń lò dáadáa. Mo kówó láàrin ọdún kan àti oṣù mẹ́ta. Owó yẹn ni mo ná dì sí. Legacy ṣọ́ra ẹ o. N fún ẹ ní last warning. Let this to be last warning for you. Anytime you come out and mention my name pé ẹni aburú ni mí. Tó bá mú àṣírí kan pa mi sọ síta o. Mi hide o. Tó bá ní aburú mi lọ́wọ́ mi ni mo perfect o. Mi ṣe ànábì Ọlọ́run mi ò ṣe sábà o. Mi ò ṣe màláíkà o. Ẹ̀jẹ̀ ló ràn nù bẹ́ẹ̀ mi tèmi náà mi ni mo dá o. But aburú mi tí wọ́n bá mọ̀ sọ síta. Ṣọ́bà kọ́ wọ́n sí legacy. I didn't know much about you. Orí pé mi sọ̀rọ̀ púpọ̀. Mò ń sọ̀rọ̀ ẹ lórí pé o ní Sego nínú ìjọba àná òun ló kówó jù. Pé kódà station àmọ̀ kówó tó. O kó lórí Sego o bá sọ ní Ìsìjàbá o ní kódà jẹgúdú jẹrá ẹni ibi ẹni aburú ní Ìsìjàbá ẹ òun ló kówó jù ó pààyàn lẹ́kún jayé ó pààyàn lẹ́kún sunkún. Mo tí mo ṣe jáde fún ènìyàn. Báwo làwọn ọmọ mi ṣe máa rí mi nísìn ní overseas tọ́mọ ní gbé bàbá máa ń pààyàn lẹ́kún jayé. Nígbà tó lú ọmọ ń bá mi jà ọmọ mi pè mí ó ní àwọn kọ́kọ́ àbó òun nílé pé àwọn Muslim brother olówó aládùúgbò yìí. Wọ́n ọmọ kọ́mọ́ mi ní o ẹ wo dáadáa ọmọ ọlọ àwọn brothers yẹn ó kàn nífẹ̀ẹ́ mi nígbà tí mo ti sọ̀rọ̀ lórí social media ó wá lọ ń pe àwọn Muslim brother káàkiri Canada títí ó fi dé ọ̀dọ̀ Facebook mi bá ní ẹ jẹ́ ká ṣe dùá fún ẹni tó ń pè ní Abdulaziz yìí is a Muslim brother àwọn òbí ń dààmú ẹ Allahu Akbar ṣe dùá fún mi lẹ́nu nǹkan Ọlọ́run padà mú mi borí ẹ wá wò kíkí ló tún kàn sí orí pé kò ti settle everything is going right everything is going well ó tún jáde síta ó fẹ́ dá wàrú Ọlọ́run nígbà fún ẹ àti gbọ́n divide and rule ẹ máa ń lò ẹ fi wálẹ̀ lẹ́kọ̀ọ́ Sego tó ń wà wá lọ́jọ́ máa wà á lọ ibi ayọ̀ ló máa wà á dé ẹ mójútó bí táyì wà ẹ mójútó ọ̀hún ẹ dà ń rú lọ́nà bí ẹ bá dà ń rú díẹ̀ máa dà ń rú ẹ fà á lẹ̀ lẹ́kọ̀ọ́ Èkó ti set àti pé kò sáyé mọ́ anytime you come out again máa bẹ́ẹ̀ wá àwọn aburú ọ̀gá ẹ̀ jáde
gbé tèmi náà jáde àwọn tó yẹ yìí ṣe bó ní pé òkan láwọn èèyàn lọ mú báírò 100 wọ́n ti mú báírò àti wélẹ̀ náà wọ́n fẹ́ rẹ̀ sí kọ́ ó ní owó tí mò ń rí lọ́sẹ̀ pé owó tí èèyàn 100 èèyàn 100 kọ́ owó tí èèyàn bí 1 million anima wọ́n ti mú báírò wọ́n fẹ́ bẹ́ẹ̀ kọ́ o tó bá dáadáa jẹ́ pé you are not a responsible person normally you are not a responsible people ìwọ kan ló bú àgbẹ̀dẹ ìwọ kan ló bú bàrúwá ìwọ kan ló bú ségò ìwọ kan ló bú síjàbà ìwọ kan ló bú tọ́ba ìwọ kan ló bú jẹ́pọ̀n ìwọ kan ló bú sírò ṣọ́ọ̀fì ṣe ẹ ni táwa lè yan ọ̀rẹ́ wájú tiẹ̀ gbogbo anáà lè yan bí àtẹ̀wá ní èèyàn ọ̀rẹ́ lu wa rárá gbogbo evidence alájọ àárí ó ní ibi wọ́n máa ń kun tọ́ba máa ń kun èèyàn sínú polybag ó ní evidence lọ́wọ́ àìsí rẹ̀ evidence láti yọ yìí ọjọ́ ń bọ̀ lóluwa rí o bọ̀yì tó sọ yìí pé láti bà mí lórúkọ jẹ́ I will not take it minor with you or else kó má wá sí Nàìjíríà mọ́ when you come to the Nigeria àjọ ọ̀rọ̀ adélé ẹjọ́ ó sì lè try láti máa blackmail ní ọkùnrin àwọn kò lè bà mí lórúkọ jẹ́ ó lè disgrace me no I'm not the type I'm more than that Ọlọ́run ti gbé mi ga before the union Ọlọ́run ti sọ mí déyàn before the union àṣekún ni owó yes I'm being in the union today it's my right kò ń ṣe haram halal ni it's my right máa ní union lẹ́nu kò ń ṣe haram o Ọlọ́run gbàdúrà wa you must be very careful má jẹ́ káwọn èèyàn máa kó pọ́npọ́ borí olú ọmọ ìwọ ló máa jẹ́ kó máa kó pọ́npọ́ borí ẹ̀ and then make sure you answer the question that the woman asked you yesterday bó ṣe lọ the woman asked a good question ó náà ti gbéṣẹ́ sí ìjàmbá wa nígbà kan àwọn alájà kí mi náà ni o wọn lọ bá wọn nígbà yẹn pé èèyàn burúkú ni mí mo ń bá táwọn èèyàn jẹ mo ṣe kíní kan but the woman I like the woman for something you do the find this because I can carry out anything that's what they are calling a good blogger kó tó lè gbé ọ̀rọ̀ lọ́rọ̀ síta you need to do your findings ó ṣe findings ẹ̀ ó ní evidence ẹ̀ pé ẹni tí nílé epo ó ti ní bakery ó ti ní school if I went to the union I'm a baby union ọjọ́ mo dé di union tẹ́nà tí mo ṣì lò tó pọ̀ jù tó bẹ́ẹ̀ mo lò bí 2 years pẹ̀lú àgbẹ̀rẹ̀ mo lò 1 year 3 months pẹ̀lú olú ọmọ yàtọ̀ síta ṣe lò lọ́sìn kọ́ńtẹ́mì àṣekọ́lọ́jà ṣe pẹ́ we don't have a permanent seat àwọn ò náà ní ọpẹ́ bẹ́ẹ̀ la fẹ́ kú sí ìjọ kan la débẹ̀ and we know we live one day Ànábì sọ̀rọ̀ àṣàlà Ànábì ní pé gbogbo ẹ̀dẹ́ èèyàn ní sínú ìbànújẹ́ nígbà tó bá ti ronú pé tó bá dórí síìtì kan ló máa kú òmẹ́ nígbà tó bá kú òmẹ́ ò ní ìbànújẹ́ mọ́ n tó ń ṣọ̀gá ẹni ẹ ó ti kú lórí síìtì yẹn you should forget about the seat kó lè padà síbẹ̀ mọ́ it's bygone kó fèsì tó ń ṣe lọ́rùn ẹ má lo divide and rule fún alẹ́kùn mọ́ Èkó ti settle everybody is okay we are living fine ẹ fi wálẹ̀ sáàyè wa Ọlọ́run gbàdúrà wa Ọlọ́run adúró tì wa àní ṣàṣetì o gbogbo àwọn ọ̀gá wa pátápátá látòrí Alhaji Mustapha Adékúnlé Ségò aka injú ọmọ yínjọ bàbá èbúté ọkọ̀ Yemọja bàbá gbogbo ìgbà tẹ́ máa lò láyé ẹ̀ lílo kò nira inú mi máa ń dùn sí púpọ̀ gbọ́ fún mi o gbé nǹkan kan fún mi o gbogbo ìgbà tí bá ti ń rí inú mi máa ń dùn because gbogbo nǹkan tẹ̀ ń ṣe pátápátá ló ń bá gbà mú Ọlọ́run gbogbo ìgbà tẹ́ máa rìn pàápàá gbogbo ìgbà tẹ́ máa rìn láyé ọ̀rọ̀ yẹn máa bá gbà mú ìwà yẹn máa bá gbà mú ìṣesí yẹn máa bá gbà mú bó wá ṣe nǹkan pẹ́ láyé tó ní fòṣì ló gbà àtẹ̀yìn àtàwọn àrọ́mọdọ́mọ yín kọ́lọ́n wọlé pé ẹ̀ ń dún àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń sìn ẹwúrú branch àwọn onímọ́tò yẹn ń sìn inú wọn ń dùn ní yàrá ìlú wọ́n ti sanwó inauguration wọ́n tún ti pa owó mi lọ kò sẹ́ni tó fẹ́ gbà lọ́wọ́ wọn ẹ̀ ṣe inauguration fún wọn tún ti pa owó mi ẹnìkan kò ní bí wọn sínú wọn ní màdùn èmi náà tí mo ti jọ̀gà èmi náà tún bẹ́nu sí wọ́n tún fún mi 100,000 èmi náà fi sára mo ganu sí èmi náà fi sára mi ìyá tí ṣe kò gbọ́ èmi náà gba 100,000 mo tẹ̀ sára ẹ ṣé o ẹ wá ní kí n má ṣàdúrà fún Ségò má ṣàdúrà fún lọ́jọ́ kú ọ̀rọ̀ onídàrú alẹ́ àrọ́mọdọ́mọ yín wọn ni mọ̀ṣì ní mi dùn sí púpọ̀ ẹ máa ní àtúbọ̀tán tó dáa kọ́lọ́ wọn láìpẹ́ ń pa àwọn èèyàn lẹ́rìn ọ̀rọ̀ yóò lè dàrú láíláí ìlú Nàìjíríà lápapọ̀ lọ́run jó dàrú bàbá Bọ́lá Ahmed Tinubu ọlọ́ba wà pẹ̀lú wọn àlàáfíà gbogbo gbà ọlọ́ba fi ránṣẹ́ sí wọn Lagos State Governor ọlọ́ba dúró tí wọn Babájídé Sanwó-Olú is my good brother is my good father to me àwọn náà dìde ńgbà yẹn wọ́n dìde gan try alhamdulillah èmi ọmọ yín náà tún rè o mo tún wà ní yín náà lé ní o ibi tẹ́lẹ̀ fẹ́ kí n padà sí mo ti wà ń bẹ̀ o Ségò ti dá mi padà ó tún fún mi ní state school alhamdulillah mo ti wà ń bẹ̀ lé ní padà brother mi Ṣèyí Tinubu yes gbogbo làkàkà yín lórí mi ńgbà yẹn mo dúpẹ́ fọlọ́run Ọlọ́run bá mi wà pẹ̀lẹ́ yín náà ní mo ṣe ní mọ̀ọ́yà speaker Ọbaṣá ẹ̀yin náà dáàmú gbà yẹn gbogbo àwọn house of assembly house of rep gbogbo ẹ̀ tẹ́ dìde sọ̀rọ̀ mi gbà yẹn Ọlọ́run ní fẹ́ kankan ilẹ̀ o àjọ náà jọ ṣe pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́
la ilaha illallah la hawla wala quwwata illa billahi al-aliyyil azim.